àwọn ọlọ́run. Ògo ìyìn ọlá sọ́lọ́run àwọn ọlọ́run. Ògo ìyìn ọlá sọ́lọ́run àwọn ọlọ́run. Kábíyọ̀ kò sí ìwọ lọ́pẹ́ yẹ. Ògo ìyìn ọlá sọ́lọ́run àwọn ọlọ́run. Ògo ìyìn ọlá sọ́lọ́run àwọn ọlọ́run. Ògo ìyìn ọlá sọ́lọ́run àwọn ọlọ́run. Kábíyọ̀ kò sí ìwọ lọ́pẹ́ yẹ. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ayérayé, ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba àwọn ọba. Ẹ̀yin ni Ọlọ́run o Jèhófà, ẹ̀yin ni Olúwa Ọlọ́run ayérayé o, ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba àwọn ọba. Ààbò tó dájú lẹ fi bò wá, tẹ fi pa wá mọ́ ní gbogbo ìrìn àjò wa àná. Ẹ mú wa sùn láyọ̀, ẹ pàtún dáàbò bò wá, ẹ mú mọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lára. Ẹ tún mú wa lálá ìṣẹ́gun nípa agbára yín. Ẹ bùkún wa lójú oorun wa, ẹnì kọ̀ọ̀kan wa pátápátá o. Àánú oore ọ̀fẹ́ tó ga la rí gbà lọ́wọ́ yín bàbá rere o. Ẹ tún wá jí wa sínú ògo ti gbogbo agbára, gbogbo ọ̀nà tẹ́gbà fi jẹ́ Ọlọ́run ayérayé. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba àwọn ọba o, ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba ayérayé. Ẹ̀yin ni Olúwa o ọba títí láé o, ẹ̀yin ni Olúwa atóbi jùlọ o, ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba títí láé. Gbangba gbangba jọ̀rọ̀ jọ̀rọ̀ kàbìtì tó dá ayé, fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo. Kábíyọ̀ kò sí. Ẹ̀yin tó fi agbára ńlá tẹ̀ fi jọ Ọlọ́run ṣe àṣepé tó ga tó lógo jùlọ láyé ẹnì kọ̀ọ̀kan wa, làmọ́pẹ́ ìyìn ògo wá fún o. Gbàgbàgbàgbà jọ̀rọ̀ jọ̀rọ̀ kàbìtì tó dá ayé, fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run, ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo. Kábíyọ̀ kò sí.
kún wa fún agbára láti mọ bí gbogbo tí ń ṣe ògo láyọ̀ àti àlàáfíà tẹ̀bẹ̀yìn lọ́lọ́run tó ń gbé àwa àyànfẹ́ gbogbo ró tó mú gbogbo àwa àyànfẹ́ ga nínú ògo lójoojúmọ́ pẹ̀lú ọwọ́ agbára yín o. Àmọ̀rè láti mọ́pẹ́ wá bàbá ọmọ ẹ̀mí mímọ́ fojú rere àánú oore ọ̀fẹ́ tàrí ìgbà lójoojúmọ́ lọ́dọ̀ yín o. Gbàgbàgbàgbà ṣọ̀rọ̀ kàbìtì tó dá ayé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo kábíyọ̀ kò mọ̀ sí o. Ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà gbogbo pátápátá kúkúrú gíga èèyàn dúdú èèyàn funfun ní igun mẹ́rin àgbàlá ayé gbogbo àwa àyànfẹ́ Ọlọ́run ẹ gbóhùn sókè wípé ẹ fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun nítorí àánú rẹ̀ dúró títí láé. Ọba tó fọwọ́ tún agbára rẹ̀ di ẹnì kọ̀ọ̀kan wa mú ní ọwọ́ ọ̀tún tó ń gbé ẹnì kọ̀ọ̀kan wa lórí sókè nínú ògo tó ga tó lógo jùlọ tí kò sí ẹnikẹ́ni agbára tàbí ìjọba kan tó lè mú wa wálẹ̀ mọ́ ni mò ń kíákí káyìn káfọ́pẹ́ ògo fún títóbi agbára rẹ̀ láyé ẹnì kọ̀ọ̀kan wa nígbà lọ́jọ́ gbogbo lójoojúmọ́. Gbogbo ènìyàn ní igun mẹ́rin àgbàlá ayé o, ọkùnrin obìnrin arúgbó ọ̀dọ́ o, aláwọ̀ funfun eléníyàn dúdú pátápátá gbogbo ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin tàti rà padà nípa ikú àti ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú àjíǹde rẹ̀ ẹ gbóhùn sókè wípé ẹ fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun nítorí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun nítorí àánú rẹ̀ dúró títí láéláé o. Ṣebí àánú rẹ̀ ló ń fọhùn láyé rẹ̀ láyé mi láyé ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwa àyànfẹ́ làwa ṣe ń fàkọyọ láti kún fún ẹ̀rí rere tó lógo jùlọ lójoojúmọ́. Àlàáfíà àti àrígbà yẹn agbára mọ̀kọ́ oúnjẹ tá à ń jẹ kọ́ ló dára débẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni wíwọlé ìjáde wa ìrìn àjò gbogbo tí àwa ń rìn kìí ṣe pé a pé tàbí a mọ̀ rìnrìn tàbí a mọ̀ àsìkò tó tọ́ tó yẹ láti rìnrìn àjò wa o. Òun lọ ẹni tó ṣàánú fún wa láti mọ̀ lọ re bọ́re jáde wọlé láyọ̀ àtàlàáfíà tó já sí ìbùkún lójoojúmọ́. Èmi mọ̀re ìwọ tó mọ̀re jẹ́ ká jọ gbóhùn sókè wípé a fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun nítorí àánú rẹ̀ dúró títí láéláé. Óyá gbogbo ènìyàn ẹ jẹ́ ká kí bàbá yẹn nítorí tí kì bá ṣe tirẹ̀
àwa kì í bá tí kù lálẹ́ rárá o. Ìwọ tó wà ní dùbúlẹ̀ àìsàn, yìn bàbá yẹn, òun ló lówósàn, òtítọ́ tí ò ní sàn. Irú ìṣòro wo ló lè wà nínú ayé rẹ? Gbé bàbá yẹn ga, fọpẹ́ fún nítorí òun lọ́ba tí ṣohun ìyanu. Nípasẹ̀ ìyẹn àṣetì rẹ láṣepé o. Èmi mọ rírì rẹ, mo mọ rírì títóbi rẹ láyé mi ni mo ṣe gbóhùn sókè. Ìwọ náà gbóhùn sókè lórúkọ ara rẹ wípé mo fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láéláé o. Èmi fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láéláé. Àpèmọ́ rẹ̀ ni lápètè méjì rẹ̀, kálukú wa ló mọ̀ bó ṣe ṣe lóore tó. Àní tó bá tẹ́ wípé ó ṣe wọ náà lóore ńlá tó ga, tó jẹ́ pé nípa agbára rẹ̀ ló fi wà láàyè, wà lálàáfíà ara. Ní bàbá yẹn, gbé bàbá yẹn ga, fọpẹ́ fún Ọlọ́run yẹn. Òun ni alágbára ńlá tó ń ṣohun ńlá, ìyanu tó lógo jùlọ láyé mi, láyé rẹ, láyé gbogbo àwọn àyànfẹ́ o. Òun ló dárí gbogbo àṣedédé wa jì wá, tó wá sọ wá di ojúlówó ọmọ rẹ̀ àti àjogún rẹ̀, àjùmọ̀jogún rẹ̀ pẹ̀lú Jésù Kristi Olúwa wa. Mo mọre rẹ̀ ni mo ṣe gbóhùn sókè. Ìwọ náà tó bá mọre rẹ̀ gbóhùn sókè wípé mo fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Lórí ayé mi, lórí iṣẹ́ mi, lórí ìpè iṣẹ́ ìránṣẹ́ mi, aya àtàwọn ọmọ mi, ilé iṣẹ́ àti gbogbo tí ń ṣe rin iṣẹ́ mi pátápátá. Òun ni ló ń ṣe agbára mi o, agbára ohun gbogbo fún mi nínú ohun gbogbo, níbi gbogbo pátápátá ni mo ṣe ń gbéga, tí mo ń ṣe ìyìn lógo, fọpẹ́ ìyìn ògo fún bàbá yẹn o. Mo fìyìn fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láéláé. Ó ṣeun tó gbà mí là, ó ṣeun o. Ó ṣe tó gbà mí là, ó ṣeun o. Mo mọ rírì rẹ láyé mi ni mo ṣe yìn ọ́ lógo. Jésù Olúwa wa, olùgbàlà aráyé. Ó ṣe tó gbà mí là, ó ṣeun o. Èmi yìn ọ́ lógo fún gbogbo lẹ́kùn ògo tó ṣe fún mi lójoojúmọ́. Iṣẹ́ èṣù ọ̀tá gbogbo, ìkà ègún èpè májẹ̀mú ìran ẹ̀jẹ̀ rẹ ló bà wọ́n jẹ́ láyé mi o. Ó ṣètò gbà mí là, ó ṣeun o. Jésù Olúwa wa. Ó ṣètò gbà mí là, ó ṣeun o. Mo yìn ọ́ lógo pọ̀ gbà mí là, ó ṣeun o. Mo júbà rẹ pọ̀ gbà mí là, ó ṣeun o. Ìyìn ògo mi máa rí fún ọ Jésù, ó ṣeun o. Mo jẹ́ ní tó fọ́ nínú ògo, agbára rẹ mọ̀ ní.
ìwọ ló jìyà kémi mọ́ bá ṣe jìyà mọ́ tí mo fi jẹ́ ní òmìnira o. Ìkó àyájíjẹ rẹ ẹ̀jẹ̀ rẹ tó ṣe iyebíye ló rà mí padà kúrò lóko ẹrú èso ọ̀tá àwọn ẹni bí gbogbo o. Ire ayọ̀ gbogbo ń wá mi rí ó tó mi lọ́wọ́. Mò ń gbóhùn rere ṣe agbára rẹ mà ní o. Mo mọ rírì rẹ mo yìn ọ́ lógo Jésù. Ó ṣètò gbà mí là. Ó ṣeun o. Ìwọ tí ò fi gbà kankan dá mi kóhun kan rárá. Ó fi mí sílẹ̀ lémi nìkan láti máa yanjú ara mi o. Mo gbé ọ̀gá mo yìn ọ́ lógo o. Ó ṣeun Jésù o. Ó ṣètò gbà mí là. Ó ṣeun o. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbígbà tí ìwọ gbà mí lágbàtàn pátápátá lọ gbogbo ṣíṣe ogun ègún èpè àti májẹ̀mú rẹ tó bẹ́ẹ̀ débi wípé kí ni àní mò ń lọ re mò ń bọ̀ re mò ń sun re mò sì ń jí re bẹ́ẹ̀ ni mò ń bí ògo tuntun lójoojúmọ́ nípa agbára àti àṣẹ gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ gba ọpẹ́ àti ìmí atúbìtì gba ọpẹ́ àti ìmí olùrọ̀fẹ́ gba ọpẹ́ àti ìmí àtìlẹ́yìn òtítọ́ ògo ìyẹra ní fún orúkọ rẹ èyí fún gbogbo ọ̀rọ̀ èyí tí wọ́n gbà bí dá èyí tí wọ́n sọ bí dá gbadúnú rẹ ìjẹ́ pé èmi lọ rí èmi bọ̀ rí èmi sore mò ń jí rí àdìmọ̀jẹ́ agbadúnú rẹ nígbàgbọ́ ní ọ̀tún rere àìláti gbọ́ bí òun gbogbo ti ń ṣe ògo pátá ìrọ̀rùn ayọ̀ tàbí àdìmọ̀fín bí gbogbo ti ń ṣe ògo mọ̀fín gbogbo ti ń ṣe eré mọ̀fín gbogbo ti ń ṣe ayọ̀ àti gbéga gbogbo bẹ́ẹ̀ ni láti gbogbo àdìmọ̀ gba ìrànlọ́wọ́ tó ga tó go àti àtìlẹ́yìn tó ga tó lógo jùlọ ìtí kò lè gbé tó wẹ̀ tẹ́ni kẹ́ni àní kò lè bàjẹ́ kò lè jí lọ́wọ́ kò lè jìnnà ògo ní fún orúkọ rẹ ìṣí ní fún orúkọ rẹ ní gbogbo tí ṣiṣẹ́ àwọn kàìní bí wọ́n ti wọ̀ sọ́dọ̀ síwọ̀ tó fún pátá àní fún mi ògo ní fún orúkọ rẹ ìní fún orúkọ rẹ fún gbogbo wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àjẹkẹ́ tí wọ́n sọ́dọ̀ wọn àtẹ̀pá àtìpínlẹ̀ ti ṣe mi ògo ní fún orúkọ rẹ ìṣí ní fún orúkọ rẹ pé òfin mi ṣílẹ̀ dé èmi nìkan nígbà kankan ọ̀dàmídàwọn kò nǹkan nígbà kankan òun jẹ́ aṣíwájú àtàkẹ́yìn fún mi lọ́tún ló ṣe àní ọ̀hún wà pẹ̀lú mi láti mọ jẹ́ agbára fún mi ó ṣe fún ọ̀tún agbára ìdẹ́ mi àṣẹ àtijọba tó tún sọ̀kalẹ̀ ní ọ̀tún àní láti súre sunu ayé mi láti súre sunu ayé gbogbo ọkọ̀ dájọ́ pé láti súre sunu gbogbo àwọn ọkọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n wà ní gbogbo láti súre sunu gbogbo àwọn àyẹ̀fọ́ pátá igun mẹ́rin gbẹ́láyé ògo ní fún orúkọ rẹ ìyìn ní fún orúkọ rẹ ògo ní fún orúkọ rẹ ìfọ̀ títí lè bí ọmọ tí mo gbóra òṣìṣẹ́ ọba àwọn ọba ẹ̀mọ́ ìmúta kan gba ọpẹ́ àtìyìn agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Luke orí ìkejì ẹsẹ̀ 4 dé ìkeje rẹ̀. Luke orí 2 ẹsẹ̀ 4 dé 7. Jósẹ́fù pẹ̀lú sí gòkè láti Násárẹ́tì ìlú Gálílì lọ sí ìlú Dávidi ní Jùdíà tí a pè ní Bethlehem nítorí tí ìran àti ìdílé Dávidi ní í ṣe láti kọ orúkọ rẹ̀ pẹ̀lú Maria aya rẹ̀ àfẹ́sọ́nà tí ó tóbi fún oyún ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀ ọjọ́ rẹ̀ pé tí òun ó bí ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì fi ọ̀já wé ó sì tẹ́ sínú ibùjẹ ẹran nítorí tí àyè kò sí fún wọn ní ilé èrò. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí èyí tí a wà nínú rẹ̀. Ọlọ́run rántí mi ó gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi pẹ̀lú agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ sí bí àwọn ògo láti àkókò yìí lọ. Àpè mọ́ ẹ̀ là ń pè tèmi jẹrẹ mọ́ ṣe gbàgbé èmi gẹ́gẹ́ bí ẹnìkan Sunday Ọlọ́run rántí mi ó gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi pẹ̀lú agbára rẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo láti àkókò yìí pé láti inú oṣù kẹsàn-án lọ mo jẹ́ ń tó bẹ̀rẹ̀ sí ní bí ògo. èyí tó rọ pé oṣù mẹ́sàn-án ni obìnrin fi ń rù nígbà tó bá di oṣù kẹsàn-án á rí pé kí ni á bí nípa agbára àti àṣẹ Ọlọ́run rẹ̀ láì mú wàhálà àti ìnira kankan dání tí ó bá ti ní ọwọ́ kọ́wọ́ nínú. èyí tí mo sì gbàgbọ́ wípé nínú ayé gbogbo àwọn àyànfẹ́ pátápátá gbogbo Ọlọ́run mọ̀ ṣe gbogbo ẹ̀ ní rọ̀rùn tó bẹ̀rẹ̀ bí pé kí ni àwọn dókítà gan kì í yé wọn wípé bó ló ṣe jẹ́. so bẹ́ẹ̀ náà ni fún èmi àti ẹ látàkókò yìí lọ
nítorí pé ọgbà ọlọ́run gbọ́, nítorí pé ọgbẹ́kẹ̀lé ọlọ́run, nítorí pé o tẹ́tí sí ìfẹ́ rẹ̀, o sì ń rìn nínú ìfẹ́ rẹ̀, nínú àṣẹ rẹ̀. Ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ tó ṣe kí ni o, tó bẹ̀rẹ̀ sí ní bí ògo láti àkókò yìí lọ ní gbogbo náà lábẹ́ àkóso bó ti wù kí orí. Nítorí pé kí ni ọlọ́run ṣe kí ni o, ó rántí ẹnì kọ̀ọ̀kan wá sí rere. Ọlọ́run ṣe kí ni o, ó gbọ́ ìgbé àti ẹ̀bẹ̀ nìkan tá ti ń ké láti ẹjọ́ yìí nípa gbogbo tí ń ṣe ohun rere, tí ń ṣe ògo ayé wa, èyí tó dámọ̀ wa, tó sọ pé òun dẹ́ni kankan wa togotogo, àti pé kí ni èrò àlàáfíà ló ní sí wa, kì í ṣe fún ibi. Wá gbọ́, nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí mọ bí àwọn ògo pẹ̀lú agbára rẹ̀ ni, kò síbi tí ò ti lè bá ọ. Joseph tá a sọ yìí, ó wà ní bẹ́ẹ̀ tí pé ní Násárẹ́tì ní ìlú Gálílì, ṣùgbọ́n àkókò yẹ ó ṣe ṣe kí ìpè ọmọdún wípé sọ kálukọ lọ fọkọ sílẹ̀ ibi tí kò bá bí kíni, tí Maria bá bí olùgbàlà rẹ̀ sì nìyẹn. Mo sì nígbàgbọ́ wípé kíni Joseph Maria lákòókò yẹn wọ́n ti nígbàgbọ́ wípé kíni ibi táwọn sì gbé ṣe kíni táwọn bímọ làwọn wà yẹn, táwọn bí ọmọ yẹn sí làwọn wà yẹn. Ṣùgbọ́n tó pé ètò Ọlọ́run kọ́ nìyẹn, ibi tó wu Ọlọ́run kí a ti bí ọmọ yẹn òun náà ní kíni o, ìlú Dávidi ètí ṣe Judea ti Bethlehem. Kí ni tí ó wá ṣẹlẹ̀? Ọlọ́run fọkọ́ ọ̀tọ̀ ọba ìpè kálukú kọ́ lọ sí ìlú ara rẹ̀ láti lọ fi orúkọ sílẹ̀. Gbọ́ kí ló tẹ́ pé kí ni ṣáájú àkókò yẹn àbí Maria ò bímọ, àbí kó tó di pé kí ló tó jẹ́ pé kí ni àkókò yẹn ọba òsùn síwájú kó rí pé yóò sì kí ni yóò sọ pé kálukú lọ sílùú láti lọ mọ kókọ. Kí ló tó jẹ́ pé kí ni kò sọ pé kí ni ìgbà tó bá wù kálukú lọ kókọ sí ìkọlọ kókọ lẹ̀ ní ìlú àtẹ̀jẹ́ pé ó fi àkókò sí ìtẹ́pẹ́tà àkókò yẹn bá ti kọjá òtún náà fọ́nà àti forúkọ ẹsẹ̀ mọ́. Èyí ló mú àwọn Joseph àti mú àyà rẹ̀ wípé kí ni ọ̀yá jẹ́ ká lọ forúkọ sílẹ̀ nílùú mi, ìyẹn ìlú bàbá mi. So ìgbà tí wọ́n débẹ̀ ibi tó gbé forúkọ sílẹ̀ akọ́ wípé kí ni bọ̀dí àtòbí fún oyún àkókò ẹ̀ sí kí ni ó ti tó. Nígbà tí ó tún bímọ á rí pé kí ni kò tún sáyè ní hospital níbi tó jẹ́ kó ti bímọ, ní agbo ẹran ibi tí a ti gbé ń sọ àwọn àgùntàn, ibẹ̀ ló ti kí ni ló ti lọ bí àkọ́bí rẹ̀ tí ń ṣe Jésù olùgbàlà aráyé. Nítorí pé kí ni ètò Ọlọ́run nìyẹn. Ìwọ náà ó lè wo wípé kí ni ibi tó wà bẹ́ẹ̀ sí pé orílẹ̀-èdè báyìí ní ilé iṣẹ́ rẹ wà, orílẹ̀-èdè báyìí ní àwọn èèyàn ibẹ̀ ló ti gbé sí kí ni lógo ló ti bẹ́ ọ búyọ. Gbọ́ o lè mọ̀ rí bẹ́ẹ̀ o nínú ètò Ọlọ́run kọ́ ẹ pé kí ni ọ̀tọ̀ níbi tó wà tí ògo rẹ ti búyọ. So ibikíbi yóò wù kó lè wà lọ́wọ́lọ́wọ́ báyìí, àyètọ́ pé ibẹ̀ báyìí ni gbà yí pé kí ni ògo rẹ ti ṣe kí ni ó ti bẹ̀rẹ̀ sí di bíbí fún ọ báyẹn o. Ọwá lè bí tán kọ́ bẹ̀rẹ̀ sí ní bí wọn kọ́ padà síbi tó ti wá o, ṣùgbọ́n ibi tọ́lọ̀ ní ògo rẹ yóò ti gbé bẹ̀rẹ̀ sí di ìrọ̀rùn fún láti mọ bí ìtòsí mọ rí wọn lò. Ibẹ̀ ní kíni ibẹ̀ náà lọ wà. Ó lè ṣe pé bóyá ìwọ tó mọ lọ tó mọ bọ̀ láti lọ mọ rajà wo ọ sọ pé ọ wà ní kíni ọ wà sábà pàdé ògo rẹ àbí ògo rẹ kò tí di bíbí fún ọ. Ìgbà tó bá lọ sí ìrìn àjò nítorí tó tí wọ́n retí pé kíni bóyá nítorí ẹ̀gẹ́ ló fi tètè lọ pé sọ kó lè tètè dé àyẹ̀kọ́ lọ́kọ̀ bọ̀ nǹkan mọ́ kó wá bá kó lè kí ògo yẹn kó lè rí bí sí ṣọ́ọ̀bù. Gbọ́ mi, tó bá jẹ́ pé ibi tó ti lọ rajà yẹn ni ògo yóò ti jẹ́ bíbí fún ọ, ìtò sì di ògo àgbáyé, kò sí bó ṣe fẹ́ ṣe tó bá kú ní ṣọ́ọ̀bù rẹ níbi tó wà yẹn ògo yẹn kò ní di bíbí fún ọ. Onígbà tó bá lọ síbi tó yẹ kó ti bí ògo yẹn kó rí pé ṣe kíni ó bí ògo yẹn kò wá sí bó ṣe fẹ́ ṣe, nítorí pé òfin Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé àtagbára rẹ. Ọlọ́run fúnra ara rẹ̀ yóò rí nǹkan kan tí yóò ṣe ọ dídì láti sáré lọ. Joseph sọ pé òun lọ sí kíni, òun lọ takú sí Judea ti Bethlehem, òun lọ fowókọ sílẹ̀ kó padà ni. Ṣùgbọ́n lílọ tó lòun lọ kọ́ lọ fowókọ sílẹ̀ kó padà ó débẹ̀ ibẹ̀ la bí olùgbàlà aráyé sí tí ṣàkọ́bí rẹ̀. Ìwọ náà ìwọ sọ pé ìrìn àjò ọjọ́ kan ni kí n sọ ọ̀rọ̀ àtàbọ̀ òdínú àlọ́ àtàbọ̀ yẹn kẹ́tọ́ bá ti fẹsẹ̀ tẹ̀lú bí tó ti lọ́ọ́ rajà yẹn ibẹ̀ ló bí ògo rẹ̀ sí, ògo rẹ̀ bá di ògo àgbáyé. Kì í ṣe pé okòó tó bá bí níbi tó wà ó burú, ṣùgbọ́n ibi tí ògo rẹ̀ tó ti gbé bí ògo rẹ̀ tó ga tó bí jọ ni tí ó fi di ògo àgbáyé tí ó fi mọ̀ tàn káàkiri àgbáyé, ibẹ̀ lọ́lọ́run mọ́ mú ìyàn lọ. Ènìyàn ni máa ń ṣèṣòro nípa ti tara sọ́lọ́ nípa ti tẹ̀mí ni. Ọlọ́run mọ gbogbo ó sì mọ ibi tí nǹkan ó ti gbé ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé kí ni ayé ni ó fi nítumọ̀ rere láì àti láíláí.
ìjọ pé láì àti láíláí èyí ọmọ kú fún ẹ̀rí tó lògo tó ga jù lójoojúmọ́ Ọlọ́run ló mọ ibi tí ìṣẹ̀lẹ̀ ó ti kọ́kọ́ gbé ṣẹlẹ̀ àbí ibi tí ó ti gbé ṣẹlẹ̀ gangan. So fún ìdí èyí máa wo ibi tó wà máa ìwò ipò tó wà ìwọ tó wà lọ́sibítù bóyá ọsibítù yẹn gangan ló ti bẹ̀rẹ̀ sí bí àwọn ògo rẹ tó mọ̀. So má jẹ́ kí ìbànújẹ́ kó wà lọ́kàn rẹ pé kíni ọyọkọ̀ wà níbi iṣẹ́ rẹ o sì níbi iṣẹ́ rẹ bí nǹkan bá tiẹ̀ ṣe kíni gan ṣé ibi tó wà no kò síbi tí Ọlọ́run ò lè gbà láti lo agbára rẹ̀ láti pé kíni ògo ènìyàn kó bẹ̀rẹ̀ sí ní búyọ̀. Àwọn kan bẹ wọ́n wà ní ìgboro wọ́n ń ṣe fàájì káàkiri wọ́n ń ṣe bẹbẹ wọ́n ń ṣe oríṣiríṣi orí ògo wọn bí ṣùgbọ́n láìṣẹ̀ láìrò báwọn wọ́n kàn sí wọn mú lásán wọ́n ti lọ jù wọ́n sí ẹ̀wọ̀n tí wọ́n lọ jù wọ́n sí ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí ògo wọn. ọ̀kan náà tuntun kan ẹ̀wọ̀n tí wọ́n lọ jù wọ́n sí ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí ògo wọn. àti inú ẹ̀wọ̀n wọ́n ti di ògo àgbáyé ẹ̀yin tẹ́lẹ̀ kankan mọ̀ rí pẹ́ẹ́pẹ́ pé èèyàn kan bẹ láyé. àwọn tí wọ́n lọ jù wọ́n sẹ́wọ̀n gan-an bẹ́ẹ̀ ti pé wọ́n wò pé irú kí lélẹ́yìí nítorí pé kíni ẹ̀yin táwọn ọ̀kà àkótó ọ̀jà mọ̀ kankan táwọn kan mú wípé sọ nítorí pé ẹnìkan dáràn àmọ́ sì wọ ẹni mo sì fẹ́ mọ́tò so àfi kí wọ́n sì ẹnìkan tí wọ́n kúrò ọmọ pé ẹni tó dáràn ni ẹni ọlọ́wà lọ ṣe kòǹgẹ́ àkókò yẹn wọ́n sì lọ mọ́ lọ jù sẹ́wọ̀n ìtọ́ túmọ̀ sí wípé gan ìwọ tó wà lẹ́wọ̀n ìwọ tó wà lọ́sípítù ìwọ tó wà ibi yóò kó wù kọ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí gbà pé kíni ibi gbogbo lọ gbà Ọlọ́run láti mọ mú kí àyè kọ́ gbà ọ́ láti mọ bí ògo rẹ̀ ọgbọ́n tó wí ni ó ní ibikíbi tẹ̀sẹ̀ rẹ bá tẹ̀ ibikíbi tẹ̀sẹ̀ mi bá tẹ̀ ibikíbi tẹ̀sẹ̀ àwọn èèyàn bá tẹ̀ òun ni Ọlọ́run láti gbàgbẹ́ fún àwọn ènìyàn agbára bẹ fún un láti ṣe yìí. So fọkànbalẹ̀ níbi gbogbo tó bá wà má sọ pé o ti jìnnà sí rẹ má sọ pé o jìnnà sí ìlú rẹ má sọ pé o jìnnà sí ibi tí ìṣẹ̀ rẹ wà kò sí kan tó kọ́ Ọlọ́run pẹ̀lú léyìn. Joseph gbobi tó wà Násárẹ́tì nítorí ká fowókọ́sílẹ̀ àsán ó lọ sí kíni o sí Judea Bethlehem ìlú bàbá rẹ̀ ẹni tó òun pé òun padà bọ̀ wá bí ní Násárẹ́tì Judea àti Bethlehem tó kíni o ló ti padà lọ bí. nítorí pé kíni Ọlọ́run ló ní ètò tó dára lọ́dọ̀ èyí tó fi ṣe pàtàkì fún èmi àti ẹ láti mọ rí wípé gbogbo nǹkan tí ẹnìkankan wa bá ṣe Ọlọ́run gbọ́dọ̀ mọ ṣáájú kò gbọ́dọ̀ jẹ́ nípa ọgbà àti màtúyà ara rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ nípa ìmọ̀ àti ìfẹ́ inú ara rẹ̀ àbí ìfẹ́ tinú àtọ̀gbà àti mọ̀jọ̀rọ̀ àbí ìfẹ́ inú mi ṣùgbọ́n nípa ìfẹ́ Ọlọ́run ló fà tó sọ pé kíni ó sọ pé kíni bẹ́ẹ̀ tí pé nígbà tí Jésù gbàdúrà ọgbọ́n tó wí ni ojú tó bá ṣe jẹ́ kí àgò kórè kò lórí mi ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ mi ṣe fẹ́ bí kò sí pé bí ìwọ ṣe fẹ́. So bí Ọlọ́run ṣe fẹ́ lọ́yẹ̀ kó dó lórí kì í ṣe bí wọ́n ṣe fẹ́ ó lè sọ pé bí mo ṣe fẹ́ ni o ṣùgbọ́n Ọlọ́run ìfẹ́ tirẹ̀ ni kò ṣe tó pé ìfẹ́ tirẹ̀ dára ju títí ènìyàn lọ. So ibi yóò kó wò kó lè wà lọ́wọ́ báyìí fọkàn rẹ balẹ̀ Ọlọ́run sì wà pẹ̀lú rẹ so ògo yẹn ó ti di bíbí fún ọ. màá wò pé ìgbà tó gbẹ̀yìn apọ̀ tó báyìí bóyá ṣe déédéé Ọlọ́run tó mú ọ lọ síbi láti bí ọgbọ́n nígbà tá a bí Jésù Kristi ní Bethlehem ti Juda tẹ̀bí àti Bethlehem ṣe lọ tó kíni àti darí ẹ̀ sí ilẹ̀ Egypt àti ilẹ̀ Egypt àtúndì darí ẹ̀ sí bòmí kórópa tó wá mú padà wá sí kíni o ìlú yẹn kan náà nígbà tá a tún ti kíni o tún dèrò Násárẹ́tì nígbà tá a bá pè Jésù Kristi ti Násárẹ́tì Bethlehem ti jẹ́ láti bí ṣùgbọ́n a pè Jésù Kristi ti Násárẹ́tì so ògo àgbáyé lògo tí Ọlọ́run ti dá mọ́ láti mọ bí látàkókò yìí lọ so ibikíbi tó wà ti gbé bá ọ ibi tó náà bá ti fẹ́ kó ti gbé bẹ̀rẹ̀ sí láti fún ọ láti mọ bí ibẹ̀ náà ló ti gbé bọ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí ẹnikẹ́ni tó lè yí padà ohun tí wọ́n kàn nídìí òun náà lè jẹ́ ilé tí ọmọ tó gbọ́ràn má mọ̀ ṣe sọ̀rọ̀ nípa ọgbà àti màtí mọ̀ ṣe sọ̀rọ̀ nípa ọgbọ́n ìmòye àti ìfẹ́ Ọlọ́run so fún ìdí èyí lóòrèdóòrè mọ̀ gbé nínú ìfẹ́ Ọlọ́run èyí yà mọ̀ béèrè fún ìtọ́ni ìkọ́ni àti ìdarí Ọlọ́run pàápàá jùlọ mọ̀ béèrè fún ní ẹ̀mí àtàgbára ọgbà àti màtí Ọlọ́run láti lè mọ̀ ṣun gbogbo gẹ́gẹ́ bó ṣe ṣe níwájú Ọlọ́run àti nínú ìfẹ́ rẹ̀ èyí tí ògo sì mọ̀ jẹ́ tirẹ̀ nígbà gbogbo ní orúkọ Jésù mọ̀ gbàdúrà wípé látàkókò lọ àti ẹ̀yin àti èmi ẹnìkan níbikíbi ó wù ká lè wà ọgbọ́n ìmòye Ọlọ́run láti mọ̀ ṣe gbogbo nínú ìfẹ́ àti Ọlọ́run èyí tí ẹ̀rí àwọn yóò sì mọ̀ jẹ́ tiwa nígbà gbogbo láti mọ̀ ológo láì tíláláì nípa bíbí àwọn ògo tuntun Ọlọ́run yọ̀dà fẹ́ni kankan wa láti sìn lọ àti tíláláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ìjọ pé ìfẹ́ rẹ ó ti bẹ̀rẹ̀ sí mú àṣìmọ̀ṣẹ́ nu ayé mi
ibi tó yẹ fún mi láti wà láti mọ bí àwọn ògo mi ìwọ ti mú mi wà níbẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó bá tún kù sí tó yẹ kí n lọ àbí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ìwọ mú mi tí ẹ bá ṣe ibi tí mo wà ní pẹ̀lú agbára rẹ ìwọ yóò mú mi lọ síbi tó yẹ kí n ti mọ bí ògo mi ìjọba pé láì sí ìdá kankan ògo ayé mi ó dìrọ̀ fún mi láti mọ bí báyìí títí díìsì di ògo àgbáyé pátá bàbá gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ gba ọpẹ́ àti ẹ̀mí atóbìsì gba ọpẹ́ àti ẹ̀mí mẹ́tàdọ̀kan gba ọpẹ́ àti ẹ̀mí ètò pé ti gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn ni àní ìwọ ti mú mi wà àní ibi tí èmi ti mọ bí àwọn ògo mi láì mú ìyàkẹ́rẹ́ ti pẹ̀lú agbára àtàṣe látàkókò yìí lọ ó Olúwa tí ìbá ṣe bẹ́ẹ̀ àní ibi tó yẹ kí wọ́n tó pé pẹ̀lú agbára àtàṣe rẹ àní ní kankan ìwọ yóò mú wà bẹ́ẹ̀ ní ìṣiṣẹ́ gangan pẹ̀lú agbára àtàṣe ìjẹ́pẹ́ ní gbogbo ọ̀nà nínú ayọ̀ tó ga jùlọ àní nínú àlàáfíà tó ga jùlọ pẹ̀lú àtìrẹ àní ògo ayé rẹ mi àní ọbẹ̀ ìṣèlú bí fún mi ní gbogbo àní mo bẹ̀ sí ní bí àwọn ògo mi òṣìṣẹ́ bàbá mi mímọ́ àìláì múra ká àní mo bẹ̀ sí bí àwọn ògo ayọ̀ mi ìjẹ́pẹ́ bí ìdí ògo àwọn pápátá nípa agbára àṣẹ òṣìṣẹ́ Ọlọ́run àánú òṣìṣẹ́ lórí ọ̀fẹ́ ìyìn ògo láti fún ọpẹ́ àti ìgbófin bàbá gbà ọpẹ́ Olúwa gbà yìí ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀bí àwọn wòlíì mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ tó pé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ èyí tí àní màá fi wà níbi tó yẹ kí n wà èyí tí ògo àkọ́kọ́ mi èyí tí ó sọ bí di ògo àgbáyé yóò fi di bíbí fún mi láì múra kankan dání láti àkókò yìí lọ ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ pẹ̀lú agbára rẹ àní ìwọ sì bẹ̀rẹ̀ sí mú mi wà níbẹ̀ láì múra kankan dání ògo ayé mi tí wọ́n dá mọ́ mi ni ó sì bẹ̀rẹ̀ sí di bíbí fún mi nínú ayọ̀ àtẹ̀lẹ́fà àti gígùn àti ìrànlọ́wọ́ rẹ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi mo yìn Ọlọ́run ayérayé ti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni àyè mo yìn Ọlọ́run ayé ti gbogbo agbára tó fi jẹ́ mẹ́ta nínú ọ̀kan ni ìpè kí ni gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ èyí tí èmi fi wà níbi tó yẹ kí n wà èyí tí èmi fi bí ògo àkọ́kọ́ mi èyí tí ojú ọ̀sán mi di ògo ayérayé ni èyí tí ó sì mọ̀tò títí láláyé jẹ́ nìkan olùlépa tẹ̀lé okòókò ni èyí tí ó sì mọ̀ pọ̀ sínú ògo tàti wá lọ ni ìṣẹ̀lẹ̀ àní ó ti bẹ̀rẹ̀ sí mú ìṣẹ̀lẹ̀ ṣẹba nípa agbára àṣẹ rẹ bẹ́ẹ̀ ni àní bẹ́ẹ̀ mi ó sì débi tó yẹ kí n wà èyí jẹ́ pé kí ni àní ó fi mọ bí ògo yẹn láì mú ìyàkọ́dá láì pẹ̀lú àyọ̀pọ̀ láfà pẹ̀lú ọ̀nù pẹ̀lú ìtura rẹ bàbá àdìyúsí wọ́n agbára tí ó ti bẹ̀ sí gbé wọ̀ mí lójijì nígbà tí ó ti bẹ̀ sí ṣiṣẹ́ ìlà àti pé ògo orí forúkọ bá wọ̀ mí bá gbọ́ gbà tí èmi nítorí pé tí gbogbo agbára tó fi jọ̀rọ̀ látàkókò yìí lọ àdí ògo tí wọ́n dábọ̀ mi ni ètí sògbà ìyẹra ètí kò lè kú tí kò lè bẹ́ẹ̀ nìkan àdí ọbẹ̀ sì di bí fún nípa agbára àti àṣẹ rẹ òṣìṣẹ́ Ọlọ́run àánú òṣìṣẹ́ olórí ọ̀fẹ́ ọjọ́ bẹ́ẹ̀ tani ọkọ̀ mo gbórúkọ ẹ̀ga mo sọ wípé òṣè títà ìlú mọ̀ ìlú mọ̀ gbogbo ògo yìí láti pẹ̀lú fúnka bẹ́ẹ̀ àkọ́gbà ọpẹ́ àti ìyìn agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní gbogbo ọ̀nà èmi yìn Ọlọ́run ayérayé nítorí pé kí ni ààyè ibi tí ó yẹ kí n ti bí ògo yẹn ìwọ ti ṣètò rẹ̀ sílẹ̀ fún mi pẹ̀lú agbára àti àṣẹ rẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún agbára rẹ máa wọbẹ̀ kò ní sí ìnira kankan fún mi àyè láti lè bí àwọn ògo mi ìjẹ́ pé láti ibẹ̀ lọ káàkiri gúnmẹ́rẹ́ àgbáyé ayé láì àti láíláí màá mọ ẹni tó ń pọ̀ tó ń tayọ ní ògo èyí tí gbogbo èèyàn wọ́n sì mọ ti pàṣẹ bí yín orúkọ lógo àti díẹ̀ ní ìgbàlà bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayé mo gbórúkọ rẹ̀ ga mo sọ pé ó ṣe Ọlọ́run àtúbìjọ mo yìn ológo mo sọ wípé ó ṣe wípé àyè èyí tí èmi ó ti wà èmi tí èmi ó wà tí èmi ó ti bí ògo yẹn èyí tí ẹ̀pẹ́ ògo yẹn yóò fi mọ̀ tó ti sílẹ̀ láì káàkiri gbọ́n àgbẹ̀rẹ̀ ayé rẹ̀ èyí tí gbogbo ògo fi mọ̀ jẹ́ tirẹ̀ rẹ̀ èyí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n mọ̀ ti pàṣẹ ayé mi àyè ògo tí wọ́n dábọ̀ mi tó bí tó di bí fún mi àyè jẹ́ ní ìgbàlà èyí tí wọ́n sì mọ̀ ní ẹni tó ní ẹ̀rí rẹ̀ láti mọ̀ gbórúkọ nígbà gbogbo Olúwa ìwọ ṣètò rẹ̀ sílẹ̀ pẹ̀lú agbára àti àṣẹ àní láì mú ẹ̀kọ́ àní ìwọ bù wà níbẹ̀ àní pẹ̀lú àtọ́kàjọ́ àní pẹ̀lú agbára àti àní ìrọ̀rùn àtọ́kà ẹ̀mí fi bí àwọn ògo yẹn àní bẹ́ẹ̀ sì mọ̀ bí wọn nígbà gbogbo ní pípọ̀ ìbẹ́ òsì mọ̀ pọ̀ sínú ògo nípa agbára àṣẹ rẹ̀ ní gbogbo ọ̀nà àní bẹ́ẹ̀ sì mọ̀ tẹ́sí mọ̀ pọ̀ ní ògo rẹ̀ Olúwa òṣè alágbára òṣè àtòbìjọ òṣè olùrọ̀fẹ́ òṣè ẹlẹ́rìí mo yìn orúkọ ògo ní forúkọ rẹ̀ mo yìn ọ́ bàbá àdìbò mọ́ lóore bàbá mi fún gbogbo tí wọ́n ṣùlẹ̀ yìí mi ògo ìyìn láti pẹ̀lú fún ọgbà àti ògo ní forúkọ sísẹ́ ìdìbò mọ̀ ní mo gbúrúkà fún dídára sí mi fún tóbi ẹgbẹ́ ayé mi ní orúkọ Jésù gba ọpẹ́ àgbà yìí mi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run òtítọ́ ìwọ Ọlọ́run tó tún jólótọ́ àtòdó sí ọ̀rọ̀ rẹ wípé kí ni nípa agbára àti àṣẹ rẹ ìwọ ti mú mi wà níbi tó yẹ kí n wà àti inú yàrá tó yẹ kí n wà
láti mọ bí àwọn ògo mi ìjọ pé tí gbogbo agbára tó fi jọ látàkùn lọ gbogbo tí ń ṣe ògo mi èyí tí wọ́n dá mọ́ mi ni èyí tí mo fi jẹ́ tí wọ́n sì sùúrù fi jẹ́ pé mi fi jẹ́ ògo ayé rẹ̀ ni ọmọ bẹ̀rẹ̀ sí bí wọn ní àtẹ̀fẹ́lẹ́ àmúni àkàndá ni ní gbogbo ọ̀rọ̀ nínú ògo mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ mo bẹ̀rẹ̀ sí ní gbìlẹ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe rere gbogbo ọ̀rẹ́ pátá àní pẹ̀lú ògo tó kẹjọ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe ní gbogbo ọ̀nà àní àṣẹ tó lógo jùlọ ọbẹ̀ sì jẹ́ tèmi bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ dàda ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi mo yìn Ọlọ́run ayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbẹ́ inú ayé mo sọ pé ògo òye láti pẹ́ ní forúkọ rẹ pé ìpè ibi tó yẹ kí n wà àìní èmi ti wà níbẹ̀ àì láti bí àwọn láti mọ bí àwọn ògo ìtúwọ̀ ti dábọ̀ mi ni ètí ìṣògo tó ga tó nìkan tó ń dojú wọn tí ìṣògo ayé ayé ni ti gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn rẹ ìjẹ́ pé gbogbo àwọn ogun wọ̀nyí àì nípa agbára àti òjìrọ̀ fún mi láti mọ mi báyìí àdìbò bẹ̀ sí bí àwọn ògo ẹ̀dá ìmúra kan àdìbò bẹ̀ sí bí àwọn ògo ẹ̀dá ìmúra kan ní pípọ̀ àdìbò bẹ̀ sí ní pọ̀ ní ògo àyíká mo bẹ̀ sí táwọn ní ògo ní gbìnà mo bẹ̀ sí gbìnà ní ògo àyí ṣíṣe mo bẹ̀ sí ṣíṣe nípa agbára àti ní ògo àyí gbogbo rẹ pátá pẹ̀lú ògo tó ọbẹ̀ tí wàá ti mú ṣe fún mi àyí gbogbo ọ̀nà àní ìrànlọ́wọ́ ògo láti gbá mo bẹ̀ sí ní wọn pa nípa agbára rẹ nípa àṣẹ rẹ ìtọ́pẹ́ ìwọ ló ṣe èyí bàbá mo sọ wípé o ṣe olóògùnjọ mo sọ wípé o ṣe wípé kò sí ìdádúró kò sí ìdúró kò sí ìdènà kan fún mi ṣe láti mọ gbòòrò láti mọ gbilẹ̀ láti mọ tó àní ògo láti mọ gbígbó ti àwọn ògo mi lọ́pọ̀lọpọ̀ láti àkókò lọ èyí táyé mi ọgbà yẹn padà pẹ̀lú ògo tó kà sí olùwà òṣìṣẹ́ bàbá mi mọ́ ní forúkọ ògo ní forúkọ ìtọ́pẹ́ nígbà gbọdọ̀ ọjọ́ láti lá àdé ebi ó tún mọ gbòòrò ṣe ebi ó tún mọ gbilẹ̀ ṣe ebi ó tún mọ pọ̀ ṣe nínú ògo tó kà sí lọ nípa bí àwọn ògo tuntun lójoojúmọ́ ìjọ ìgbẹ́ tí kò lè fún bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ pátá àdé nínú ògo tó kà àdé ó túbọ̀ pọ̀ ṣe àdé láti mọ wá sí mi ṣe ní ọ̀tún láì mìíràn nípa nínú ògo tó kà sí lójoojúmọ́ tó lè tó lè gbẹ́ tó ní bàbá gbà ọpẹ́ àti mi yìí ní forúkọ rẹ̀ ògo ní forúkọ yìí fún títí ìgbẹ́ mọ̀ tí mo gbórúkọ òṣìṣẹ́ ọba àwọn ọba àìmọ̀ ìwà bàbá gbà ọpẹ́ àti yìí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú ni mo béèrè fún èmi ò ní àwáwí kankan tí mo fẹ́ ṣe níwájú rẹ o ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ nítorí ògo àti ìnógo rẹ ìwọ tó ní ìdáríjì lọ́dọ̀ àyè tí a lè mọ bẹ̀rù rẹ ìwọ tí ń dáríjì ni tí yẹn sì rí ìdáríjì gbà lóòótọ́ àti òdodo bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ ìwọ Ọlọ́run tó ní dáríjì kálíbọ̀ bẹ̀rù rẹ èmi ò ní ohun kan tí mo ní sọ níwájú ojú pé bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí wá sọ mi mímọ́ èmi ò ní àwáwí kankan tí mo fẹ́ sọ níwájú bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ ìwọ tó ní dáríjì kálíbọ̀ bẹ̀rù rẹ ni ìwọ tí ń dáríjì ni tí ẹ̀ sì ń dẹni tí ẹ̀ sì rí dájú gbà ní òjò àti òdodo èyàn tí ẹ̀ sì ń bọ́lọ́ gbogbo ojúṣe ogun àti ìgbà gbogbo bá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ ìlú ọ̀pọ̀lọpọ̀ ìyọnu àti ṣeun fẹ́ àtàdúrà tó bá tó dúró tẹ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ àní fún ògo àti inú bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ nítorí ọ̀rọ̀ tí wọ́n ti gbogbo orúkọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi wá sọ mi di mímọ́ ṣàánú fún mi Ọlọ́run àánú àṣíjú àdúrà ìwé Ọlọ́run lógo jùlọ àní bójú láti orí tèmi nípa agbára àti òrè fún àtàdúrà ìtọ́ga jùlọ àní wúro ti kú àti àjẹjẹrẹ tó ṣe sí mi fún èmi ènìyàn bàbá ní orúkọ tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí ìṣẹ́ mi wá sọ mi di mímọ́ nítorí ògo àti inú ògo rẹ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àní gbogbo ọjọ́ ayé mi wọ́n fẹ́ fún mi jẹ́ ohun àmúyangàn fún Ọlọ́run alààyè ṣe gbogbo ọjọ́ ayé mi èmi Sunday mo fẹ́ mọ́ fi jẹ́ ẹni bí ọkàn rẹ gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ mọ́ fi jẹ́ ìdùnnú fún ọ ìdí mo sì ń béèrè fún ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tun òrèdóòrè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni láti mọ sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ tí kò nábàlà tí kì í jẹ́ tí kì í ti lálẹ́ ẹ̀jẹ̀ tí kẹ́nikẹ́ni àní kò lè bàjẹ́ ẹ̀jẹ̀ tó bá gbọ́ májẹ̀mú gbanijẹ́ ni tí kò sí májẹ̀mú tó lè borí rẹ ni Ọlọ́run ẹ̀jẹ̀ tí ṣe ẹ̀jẹ̀ ìrúbọ àti òtútù tẹ́pẹ́ lẹ́yìn kò tún sí ìrúbọ àti òtútù mẹ́rin tó tún wúlò tó tún láì kankan mọ́ Olúwa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ òrèdóòrè àmọ́ ṣe fún mi nínú rẹ̀ gbogbo tí ń ṣe àwọn ẹ̀sùn gbogbo tí àwọn àkọsílẹ̀ bíi tá a kójọ nípa tèmi àtẹni tí ń bẹ lọ́wọ́ ẹni o àtẹni tá a bẹ lọ́wọ́ ẹni àti agbára àti pẹ́pẹ́ wọn àti òsàn wọn àti gbogbo tí wọ́n ní ọ̀yà kí wọ́n parun gbogbo tí ṣe Sátánì àtàrí kérekére ìjọba òkú àti ibi aburú gbogbo agbára búburú gbogbo ibi gbogbo wọ́tá ọ̀yà kí wọ́n tún wọnú ẹ̀wọ̀n àhámọ́ wọn lọ ju ti àtẹ̀yìnwá lọ ìgbèkùn wọn àní kí wọ́n tún wọnú ìgbèkùn wọn lọ tó jí ju àṣẹ̀wá lọ sí kí wọ́n wá fúnpa níbẹ̀ ju àṣẹ̀wá lọ pátá tó bẹ̀rẹ̀ bí pé àní wọn ò ní rójú tó ara wọn débi kí wọ́n sọ pé wọ́n lè rántí mi àbí wọn kò sì tèmi láti mọ gbégbèsè mi kankan mọ́ nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní èmi gẹ́gẹ́ fúnra mi Ọlọ́run àní gbogbo ògbà mọ wájà ayé mi kò sì mọ rídìí ayé mi
tèmi wọ́n ló ní mi ìwọ lámọ̀kò tó mọ mi tó sì ní mi gbogbo tí mo sì jẹ́ tìrẹ ni àní ìwà láyé mi àti àsìláyé mi ògo rẹ ni bàbá àdìbọn wádìí mi kò sì mọ rídìí mi gbogbo tí ọba ti ṣe fẹ́ rẹ tí ò fògo fún ọlọ́run wa láṣẹ tipa ti kúkú yẹn mọ̀ ń fa tó kó nu ayé mi mọ̀ ń fọ dánù kó nu ayé mi kò sì mọ dáhùn sún ọkọ̀ gbọ́dọ̀ kọ́ ẹyọ kan àní ọkọ̀ gbọ́dọ̀ padà sínú ayé mi mọ́ pàpà ní gbogbo ọ̀nà láì jẹ́ kí n mọ jẹ́ iyọ̀ ìmọ́lẹ̀ ìdùnnú àtàwọ́kọ́ṣe fún ògo àṣìwọ́ rẹ̀ èyí tí ẹnikẹ́ni ò lè pa tí ẹnikẹ́ni ò lè bàjẹ́ tí ò lè dòbú láláì àní fún ògo àṣìwọ́ rẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwùjọ agbègbè orílẹ̀-èdè ìdílé ẹbí àwùjọ àdígun mẹ́rẹ̀ẹ̀rin àgbẹ̀ ibi tẹ́sẹ̀ mi lè tẹ̀ ní o àti ibi tẹ́sẹ̀ mi ò lè tẹ̀ àní nípa ìrìbọn ìwẹ̀ nímọ̀ ọ̀sùn lẹ́yìn Jésù Kristi ní bàbá ní gbogbo ọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ túbọ̀ dá mi láre túbọ̀ mọ̀ dá mi láre àkí túbọ̀ orí dá láre gba àìníwájú ènìyàn gbogbo nínú gbogbo tí wọ́n bá ṣe ní gbogbo ọjọ́ ayé mi àti ní gbogbo ìgbésẹ̀ fún wọn lágbo wọn bá ta ìjọba ọ̀run kó bọ̀ sí bọ́ sọ̀gbọ́n lọ́wọ́ kí mọ̀ sí dẹni tayọ ní ìkẹyìn àyè kí mọ̀ sí jẹ́ àpèrò sọ́kọ̀ tí kì í bọ́kọ̀ lọ ó àbí kí mọ̀ sí jẹ́ àdìsábò tó ń ju ojú náà fún yẹn tó nǹkan kò kú òní ojú kan yẹn pé ibi tó bá dúró sínú títí ojú ọ̀nà ìbẹ̀rẹ̀ ni mo jẹ́ ra sí ó àánú rẹ̀ jẹ́ kí n bá kí n fi jọba òun ṣeré jẹ́ nípa agbára tó fi jọlọ́run àtóbi jùlọ ni àánú oore ọ̀fẹ́ ojúre ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn àtọ̀nà rere àti tènìyàn gbogbo ó yẹ kí tó àmọ́ rí wọn gbàjọ àtẹ̀wá lọ ní gbogbo ọ̀nà àní eré ayọ̀ mi kó tún wá lóògùn lọ́pọ̀lọpọ̀ ojú àtiwá lọ kí tó wá pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo àti gbéga ní gbogbo ìjà tiwa lọ àìkí tó wá mọ́ rí ojú rẹ̀ àti ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ gbà ní gbogbo ọ̀nà lọ́tún àti àtiwá tènìyàn gbogbo bẹ́ẹ̀ ni àní ọjọ́ yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ tó go tuntun lójoojúmọ́ pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ ni ayé mi kọ́ mọ yọ tuntun pẹ̀lú ògo tó àtàgbà àti àṣẹ tó ń dẹ́gbẹ́ tó ń gbé dẹ́jọ́ ògo kó sì mọ̀ jẹ́ tiwọ́ lọ́wọ́ wa láyé porúkọ Jésù lẹ́mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ rà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bàbá àní gbogbo ọjọ́ ayé mi àní mo fẹ́ mọ̀ fi tí òun àmúyangàn ẹni bí ọkàn rẹ àní gẹ́gẹ́ bí Dáfídì àní ẹ̀wọ̀n ìtòrò fún Ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ àní mi ò fẹ́ jẹ́ ẹni tí ó ṣe kéde àní tí ó jẹ́ ìtìjú fún abẹ́nẹ̀gàn fún láì tẹ́lá ìdí mo ṣe ń ké o ìrìbọn mi ìwẹ̀nùmọ̀ ọ̀tún ni nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtísẹ̀ ẹ̀jẹ̀ iyebíye ni ẹ̀jẹ̀ bímọ ni ẹ̀jẹ̀ tí kì í dípà tí kò lè tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ tí kò ní àbàwọ́n kankan tó sì ní àbàwọ́n láíláí ni ẹ̀jẹ̀ tí í ṣe ìrúbọ àtìtù tí kò sí ìrúbọ mìíràn àtìtù náà tó tún wúlò tó tún lárí kankan mọ́ lẹ́yìn rẹ̀ mọ́ ni ẹ̀jẹ̀ tí ọba gbogbo ti ṣe májèmọ́ àti tó tún gbé májèmọ́ tuntun dìde tí kò sí májèmọ́ tó lè bu rẹ̀ mọ́ ni Olúwa yá mọ́ ṣe ìrúbọ àti mọ́ fún mi ní orúkọ Jésù ní òròdó rẹ̀ yá ìrúbọ ìwà mọ́tò àmọ́ ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi nígbàgbọ́ náà tó lórí ní ojoojúmọ́ ní orúkọ Jésù gbogbo tó lè mọ jẹ́ ẹ̀sùn àti àkọsílẹ̀ gbogbo tá à ń kójọ nípa ìṣèmí ni àti ẹni tí ń bẹ lọ́wọ́ àti ẹni tá à bẹ lọ́wọ́ àti gbogbo agbára wọn àti ẹbọba àti pápẹ́ àti pẹ́pẹ́ wọn àti òsà àti gbogbo ilé àtọ̀nà wákùú òdìgbé parẹ́ ní orúkọ Jésù Kristi Sátánì àtàrí kérékèrè gbogbo wáta ìjọba okò àwọn níbẹ̀ ní búburú ni gbogbo agbára bíi agbára búburú gbogbo wáta àìríjú tí àti wọn lọ àìkú wọn tún wọnú gbẹkàn lọ tó tún jìjì àti wọn lọ àìkú wọn tún wọnú gbẹkàn àhámọ́ lọ tó tún bójú àti wọn lọ òyà kí wọn tún wá fún pàjì bó ti fa ẹ̀wọ̀n àti agbègbè wọn òyà kó tún wọ fún pàjì bó ti fún wọn pa lèyí tó bẹ̀rẹ̀ pé òòlù orójú rẹ̀ àti ara wọn gan rántí ara wọn lèbi wọn sọ pé àwọn ọ̀rọ̀ ti tèmi àbí wọn kò sì tèmi láti mọ ìdíje ìyọnu àbí ní àbí wọn kankan ní orúkọ ti Jésù Kristi àìní ẹyà ìrìbọ mi wẹ̀rẹ̀ mọ́tò déjì àti wọn ṣòwò àti wọn lọ ní gbogbo ọ̀nà àìní èmi gangan ní bàbá ọmọ ẹ̀mí mímọ́ láì sì mẹ́sàn-án ní gbogbo àní mo wádìí ayé mi kò sì mọ rídìí ayé mi mọ wádìí ayé mi àìkò sì mọ rídìí ayé mi kí ni àwọn nǹkan tí ó fògbà àti fún Ọlọ́run ayé mi ọ̀yà ní gbogbo ọ̀rọ̀ kó mọ̀ ti fàtúgbò ìkóòdù ayé mi àìkọ́ mọ̀ ti fún ọ̀dànù kóòdù ayé mi lápá kò sì mọ̀ kó sì mọ̀ ìjọ tèrò ní gbogbo ayé mi kó sì mọ̀ jẹ́ mi mọ́sẹ̀ nípa agbára àti àṣẹ rẹ̀ ògo yìí kó sì mọ̀ jẹ́ tiwọn ayé rẹ̀ bọ́bọ̀ mi mọ́ àìní orúkọ Jésù Kristi ìrìbọ ìwà tó yà mọ̀ sí fún ẹ̀jẹ̀ Jésù Kristi àìní gbogbo tí ó fògbò fún ẹ̀dọ̀ ẹ̀kọ́ mọ̀ di mímọ́kùnrin mi àìní orúkọ Jésù àìkò tí mo láti mọ̀ ṣàtúnṣe ní gbogbo àyà kí a mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ àìtọ́lágbá tó ga jùlọ àìní àwòkọ́ṣe àti àpẹẹrẹ òòlù àti kò lè bàjẹ́ láíláí èyí kò lè ti láì tẹ́lẹ̀ kí ló ṣe lòbó ládàá fún ògo àti ìlógo rẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé ọ̀pọ̀lọpọ̀ agboolé ìdílé ẹbí ará àti orílẹ̀-èdè àti gómìnà ìgbẹ́rẹ́ àti àdúgbò gbogbo àti ibi tẹ́sẹ̀ mi rẹ̀ títẹ̀ mi rẹ̀ tẹ̀lé gómìnà ìgbẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ Olúwa kí gbọ́n jẹ́ ìmọ́lẹ̀ àti àwòkọ́ṣe àti àpẹẹrẹ àti fún ògo àti ìlógo rẹ̀ ìjẹ́ pé àní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ̀rẹ́ tó lógo tó ga jùlọ àyè ọmọ gbẹnu wọn tí gbogbo àgbẹ̀ ìsìnbọn bìtìtì àti fún orí ògo orin yẹn àìnípàṣẹ mọ́lẹ̀ rẹ̀ àìnílò ayé mi àìtítàn tí mo tàn àìnípàṣẹ iyọ̀ tí mo jẹ́ àìtítàn tí mo nígbà gbogbo Olúwa ní orúkọ tó fòkà àti ìlógo rẹ̀ àbá ìrìbọ mi ìwẹ̀dùmọ̀ ọ̀tún olóòrèdè ní ẹ̀jẹ̀ Jésù Kristi ní orúkọ àṣẹ fún tiwa gbọ́sọ̀ àìní orúkọ yà ṣe fún ní orúkọ tiwa bá tó fi dọ́dọ̀ rẹ̀ àìní ọ̀tún yẹ tí wọ́n yà tí wọ́n dàmíláre àìní ọ̀tún àti ọmọ dàmíláre ní gbogbo jẹ́kìmọ̀ ìdàláre gba ní gbogbo àìkímọ̀ ìdàláre ṣe níwájú ènìyàn gbogbo àìní gbogbo tí wọ́n máa ṣe ní gbogbo ìgbésẹ̀ fọlá gbogbo àìní torí ògùn àṣìní ògùn rẹ̀ ṣe ní orúkọ Jésù Kristi ìjọba orúkọ máa ṣe bọ́sọ̀ mọ́ lọ àìní kí mọ̀ sí já àpò ìtọ́kọ̀ sí kì í bọ́kọ̀ lọ kí mọ̀ jẹ́ sábọ̀ tó ju ojú ọ̀sùn tó ń kẹ́ kí kúrò ní pé mọ̀ jẹ́ àṣìbí tó wà náà
náà ní mọ́ jẹ́ra sí ayé bọ́bọ́ bẹ̀ mímọ́ àti sàrùn ìyáàdó orúkọ Jésù ẹ̀dá mi láre jẹ́ kí n dàrẹ́ gbà jẹjà láre àìdí gbogbo nínú gbogbo tó bá yẹ kí mo jẹjà láre nígbà gbogbo ògo kó sì bẹ̀ jẹ́ tiwọn lọ́hùn aláì mo ń tẹ̀lé mọ́ nípa ìrìbọ mi ìwẹ̀ nímọ̀ tó lé Jésù Kristi jútà tiwọn lọ́ba jẹ́ kiri àtúngbà àti àánú rẹ̀ dà wọ́n béèrè fún ojú rere ìyọnú ọ̀nà rere àti tẹ̀lé bóyá kí túmọ̀ nígbà tàṣíwá lọ yá kí túmọ̀ nígbà tàṣíwá ní gbogbo ẹ̀ kí tó àmọ́ nígbà tàṣíwá lọ ọlọ́run ayé ayé ẹ̀bí nínú ògùn tó ẹ̀kọ́ tó àmọ́ fún ẹ bó ṣe fọ́ lọ iṣẹ́ ìbí ní ògùn tó ẹ̀kọ́ tó àmọ́ fún lọ ilé àtọ̀kọ́ ní ògùn tó ẹ̀kọ́ tó àmọ́ fún lọ ògbóṣì mi ní ògùn tó ẹ̀kọ́ tó àmọ́ fún lọ ìfẹ́ rẹ ní ògùn tó ẹ̀kọ́ tó àmọ́ fún bó ṣe fọ́ lọ ní gbogbo ọ̀nà ayé ẹ̀kọ́ tó àmọ́ gbà bó ṣe gbà láti mọ̀ ṣe rere ẹ̀rẹ́ tó lóògùn tó gàjọ àìkó tó mọ̀ kún ẹlòmí nígbà gbogbo láti mọ̀ yàn láti mọ̀ gbòòrò láti mọ̀ fún àtòkò fún ẹ ní gbogbo wa ìtí ayé òtún rí ẹwà tó gbóná ayé mi bàbá ọbẹ̀ mi mọ́ àyè ojoojúmọ́ ní ọjọ́ tó pẹ̀lú ògùn tó nípa àṣẹ àtagbára rí ayé mi iṣẹ́ mi ilé mi gbé ṣe pẹ́lá kọ́ mọ́ ètò pẹ̀lú ògùn tó nípa agbára àṣẹ lójoojúmọ́ ògo yìí kó sì mọ̀ jẹ́ tiwọn lọ́hùn rẹ̀ òṣìṣẹ́ bàbá nítorí pé òṣìṣẹ́ yìí ògo ní fúnra tó pé ètì fìdí mílẹ̀ bẹ́ẹ̀ ni àní ògo sì mọ̀ jẹ́ tiwọn láti gbà gbogbo òṣìṣẹ́ bàbá àánú èèyàn wọn. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kọ́ fún yín ní ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àyè ní gbogbo ọ̀nà ìdẹ́mọ̀ àwọn okun fún ìdẹ́mọ̀ okun ayé mi lódìdí mo á jẹ́ lágbá inú ọ̀nà jà tí wọ́n lọ láti àkókò yìí lọ gbogbo tí ń ṣe ògo mi ọbẹ̀ sì débi fún mi láàbù ní akíra ní ibi tó yẹ kí n wà ọ̀yá mo bẹ̀rẹ̀ sí ní wádìí bẹ́ẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí fìwádìí ibi tó yẹ kí n wà ọbẹ̀ sì ní ṣẹlẹ̀ báyìí láti lọ mọ bí àwọn ògo ayọ̀ mi láti àkókò yìí lọ láti mọ bí gbogbo tí ń ṣe àní ìgbéga mi láti àkókò yìí lọ láì múra akíra ní ìdẹ́mọ̀ okun ayé mi lódìdí oṣù ìjọ lódìdí àdúrà àdẹ́dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ìdẹ́bi mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tí kò dẹ̀ pé tí kò dọ̀ tí kò dákẹ́ tí kò àfijọ́ okun ayé mi oṣù ń jòdò dídí ní gbogbo àti okun ayé mi oṣù ń jòdò dídí tí gbogbo agbára tí kò àti ìbẹ̀tí àti ti bẹ̀rẹ̀ àti bẹ̀ níkàwọ́ Jésù Kristi ni àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àti gbogbo agbára tó wà fi jọ́ lọ́rùn ni ní orúkọ Jésù mo jẹ́ agbára náà jàtúwà lọ mo tún pọ̀ sí náà gbọ́dọ̀ jàtúwà lọ ọ̀yá àyín bí tó yẹ kí n wà àyín tí fi bí àgọ́ ya mo bẹ̀rẹ̀ sí ní wà níbẹ̀ àwọn òṣèlè tí ó máa ṣe tó máa ṣe àyín tí fi lè wà níbẹ̀ lọ́kọ́ àdọ́bẹ̀ ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù Kristi àdọ́bẹ̀ ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù Kristi ọ̀yá ní àkókò àyín nínú orúkọ Jésù Kristi àyín bí tó yẹ kí n wà láti mọ bí ògo mi ìdẹ́ màtọ́gbà àdó ó gbé mi lọ síbẹ̀ báyìí àdó darí mi lọ síbẹ̀ báyìí ó dé mi lọ síbẹ̀ báyìí àdí gbogbo àdìmọ̀ bẹ̀rẹ̀ sí ní bí àwọn òkú ayọ̀ mi èyí tọ́ka tó lóòótọ́ lẹ́gbẹ́ tó lọ ìjẹ́ pé àtìlẹ́lẹ́ ẹ̀gbẹ́ mọ̀gá ìmọ̀ta ṣe mi ò ní wáyé mọ́ ní orúkọ Jésù Kristi ìdẹ́ mọ̀ okú ayé mi oúnjẹ òdòdó okú ayé mi òdòdó ti gbogbo agbára tọ́lọ̀ fi tọ́lọ̀ ti gbogbo agbára ẹ̀sọ́ bẹ́ẹ̀ ní káwọn Jésù Kristi àtìlẹ́lẹ́ àgòsìlè wúrẹ́ ibi tó ajá àwọn náà tẹ̀mọ́ tó pọ̀ sí agbada tó lọ ibi tó yẹ kí n wà àìlẹ́tì mọ̀ bí àdìmọ̀ bẹ̀ sí wà níbẹ̀ báyìí ìṣẹ́ tó máa ṣe tí fún àdìmọ̀ nìkan àdìmọ̀ bẹ̀ sí ní ṣe báyìí bẹ́ẹ̀ ni àdìpọ̀lú àtúgà kò lágbára Ọlọ́run tó ga tó lè wípé àdìmọ̀ bẹ̀ sí bí àwọn ògùn ayọ̀ mi gbé àmì gbogbo lórúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ Ọlọ́run ara yìí ó kọ́nà mi ti gbogbo agbára tí kò sí oròyìn tí kò nígbẹ́ tí kò nákàwé tó ga jùlọ tí gbogbo ọ̀nà tó náà gbà fi ń jọ́ lọ́rùn ni tí gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí gbogbo agbára tó wà nínú kwata Jésù Kristi tí gbogbo agbára tó wà níkàwọ́ Jésù Kristi ni bẹ́ẹ̀ ni mo jẹ́ agbára mo tún pọ̀ sí ní agbára ní ọ̀tún ju tàtí wá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ọ̀yá ohun tó máa ṣẹlẹ̀ tí màá fi wà níbi tó yẹ kí n wà láti mọ bí àwọn ògo mi ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ìgbésẹ̀ tí màá gbé tí màá fi wà níbi tó yẹ kí ti bí ògo mi báyìí ọ̀yá bọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé báyìí àní pẹ̀lú ṣẹlẹ̀ ayọ̀ tó ga tó lọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí ó mú mi gbé ìgbésẹ̀ yẹn àti tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run àti gbogbo agbára àtòkè wa ètí ọ̀gá tó bí o tẹ́lẹ̀ gbé tó dé tó dé kàwé ó kún ayé mi ó sì ń jó lódìdí ó kún ayé mi ó sì ń jó lódìdí ní gbogbo ọ̀nà àìní Ọlọ́run àti gbogbo agbára tó lọ fi jọ́ lọ́rùn rẹ̀ àìní gbogbo ọ̀nà àti gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi àìní gbogbo àti gbogbo agbára nínú kó àtàjẹ Jésù Kristi gbogbo àti gbogbo agbára yàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi àìní orúkọ Jésù ìdẹ́ mọ́ kún ayé mi ó sì ń jó lódìdí nínú ayé mi nínú Ọlọ́run àìní mo jẹ́ agbára tó wà lọ àìní mo pọ̀ sí ní agbára tó wà nínú Jésù Kristi mo jẹ́ agbára tó wà mo tó pọ̀ sí ní agbára tó wà lọ ọ̀yá látàkùn àìní àwọn bí tó yẹ kí wọ́n láti mọ̀ ṣe láti mọ bí àwọn ògo bìlẹ̀ tàbí kó lọ́dọ̀ ọ̀yá àní mọ̀bẹ̀rẹ̀ sí gbé mọ̀bẹ̀rẹ̀ sí báyìí ẹ̀bí bí máa gbọ́ ọdọ̀ darí mi lọ sí báyìí àní gbèsè tó yẹ kí n gbé àìní mọ̀ pọ̀lá gbá àìní mọ̀bẹ̀rẹ̀ sí gbé àwọn gbèsè báyìí àní gbèsè ọbẹ̀ sì ti gbé fún wọn ní orúkọ Jésù ṣe àìláì mọ̀ àìní gbèsè tó yẹ kí n gbé àìní láti mọ bí àwọn ògo mi àìní láti lọ wà níbi tó yẹ kí n mọ níbi àgọ́ mi àìní orúkọ Jésù àìní pẹ̀lú agbára tí ìgbésẹ̀ ọbẹ̀ sì dìrọ̀ mú láti mọ̀ báyìí àìní mọ̀bẹ̀rẹ̀ sí gbé gbèsè báyìí àìní mọ̀bẹ̀rẹ̀ sí gbé gbèsè báyìí àìní gbèsè ọbẹ̀ sì gbé fáyì ìgbésẹ̀ ọbẹ̀ sì gbé fáyì ní orúkọ Jésù nínú ayọ̀ tó ga jùlọ pẹ̀lú agbára lọ́wọ́ tó ga jùlọ àìní pẹ̀lú
aṣọ tó ga jù àdìbò bẹ̀ sí bí àwọn ògo bí láì múra kan láti àkókò lọ àdìbò bẹ̀ sí bí àwọn ògo bí láì múra kan láti àkókò lọ àdìbò bẹ̀ sí bí àwọn ògo bí láì múra kan láti àkókò lọ tó bẹ́ẹ̀ àdìbò àdì ògo àgbáyé àdìbò orúkọ Jésù Kristi àdìbò ògo òbí ṣe àdìbò bẹ̀ sí tàn káàkiri múra gbẹ̀rẹ̀ ní orúkọ Jésù èwo bẹ̀ sí tàn káàkiri múra ní orúkọ Jésù Kristi àdìbò tàn káàkiri múra ní orúkọ Jésù ilé ìmọ̀ náà ti gbọ́ agbá àti kọ́ ayé mọ́sí jòjò náà ni mo di lágbára náà tàbí mo tó pọ̀ sí lágbára àti Jésù Kristi nípa ilé ìmọ̀ àtàgbọ́n tó ga tó jù láì ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ìmọ̀ Ọlọ́run ó kọ ayé mi lọ́pọ̀lọpọ̀ ju ohun tí mo lérò àbí tí mo fojú sọ́nà lọ. Ó wá ń jònú ayé mi gidi gan pẹ̀lú agbára tí a kò lè ròyìn rẹ̀ tán tí a kò lè sọ nípa rẹ̀ tán tí gbogbo ọ̀nà tọ́lọ́run gbà fi jọ́ lọ́run ni tí gbogbo agbára yàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi tí gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ àtorúkọ Jésù Kristi pẹ̀lú ẹ̀kú àtàjí ìdè rẹ̀ ẹ̀jẹ̀ nígbà gbogbo ní gbogbo ọ̀nà mo á tún pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè mo tún pọ̀ sí ní agbára Ọlọ́run rẹ̀ àti ti Jésù Kristi gbogbo ọ̀nà gbogbo ilẹ̀kùn àní láti bọ bí àwọn ògo mi láì múra kan dáadé ó ṣí ọlá fún mi láì ní ìní àtijọ́ kankan nínú orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ó iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára tí kò dẹ̀gbẹ́ tí kò dódùmọ̀ tí kò sí wọ̀tọ̀ tí kò sí ròjọ̀ tí kò sí kákàwé tí kò nákàwé ni ó kún ayé mi oṣù jọ́ lódìdí tí gbogbo agbára tọ́lọ̀ fi jọ́lọ́run ní gbogbo ọ̀dọ́ rẹ̀ àti gbogbo agbára ayé àtọ̀rọ̀ rẹ̀ èyí tó wà ní káwọ́ Jésù Kristi àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ ikú àtàjẹsọ àti orúkọ Jésù Kristi rẹ̀ ní orúkọ sí Jésù Kristi wà á pọ̀ sí ní agbára àtàwọn lọ mo tún dágbára àtàwọn lọ mo pọ̀ sí ní agbára àtàwọn mo tún dágbára àtàwọn ní gbogbo ní orúkọ sí Jésù Kristi gbogbo ilẹ̀kùn àní ògo ìgbéga ìṣeré àní gbogbo ọ̀dọ̀ ògo àìṣeré ṣeré pátá ó ṣe ọlá fún mi àní gbogbo tún ṣe ògo àyọ̀mí ọbẹ̀ ìṣẹ̀lẹ̀ fúnra ìmúra kan dáadé àní gbogbo ilẹ̀kùn àní gbogbo ọ̀nà àní láti mọ bí àwọn ògo mi àní láti múra kan dáadé ni àní láti mọ bí àwọn ògo mi pẹ̀lú agbára láti mọ dáṣí tí mo tá lóko ọgbọ̀n àní ó ṣe àní ọlá fún nípa agbára ṣọlọ àní ó ṣe ọlá fún nípa agbára ṣọlọ àní ó ṣe ọlá fún nípa agbára láì àtìlẹ́yìn kì yóò ṣe dìkẹ́ tó lè tì mọ́ láì àtìlẹ́yìn kì yóò sì tì mọ́ ní orúkọ tí Jésù Kristi gbogbo tí ṣe ògo ayé mi ọbẹ̀ sì dìrọ̀ fún láti mọ bẹ́ẹ̀ àní mo bẹ̀ sí bí wọn ní àtọ́fẹ́ látàkó nípa agbára náà mo bẹ̀ sí bí wọn pẹ̀lú agbára ṣọlọ láìkú látàkó lọ àní mo bẹ̀ sí pẹ̀lú agbára ṣọlọ látàkó lọ ní orúkọ Jésù Kristi iná ìmọ̀ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó yẹ okùn ayé mi tó dédé àti gbogbo agbára tó wà ní orúkọ Jésù àti ẹ̀jẹ̀ tó Kristi àti ẹgbẹ́ àti àìkú àti àjíǹde àti gbogbo agbára tó wà ní káwọ́ àti gbogbo agbára tó fi gbogbo rẹ̀ nígbà tí gbogbo sì jọtọ̀ láì tilẹ̀ ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gidi gan ètí kò sí ròyìn tí kò dẹ̀gbẹ́ tí kò lójúmọ̀ tí kò nákàwé ó sì jóná ayé mi ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára tí kò sí ròyìn tí kò nákàwé tí kò dẹ̀gbẹ́ tí kò lójúmọ̀ nínú Ọlọ́run mo wá tún já lágbára mo tún pọ̀ sí ní agbára ìdàtúwà àti Jésù Kristi tí gbogbo agbára tó fi ń jẹ́ lọ́run ni àti gbogbo ọ̀nà tó fi ń jẹ́ lọ́run ni tí gbogbo agbára tó wà nínú kú ẹ̀jẹ̀ àti àjíǹde Jésù ẹ̀jẹ̀ rẹ̀ àti orúkọ rẹ̀ tí gbogbo agbára àyàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí gbilẹ̀ nínú ògo tó ga jùlọ tó mo tó àní mo tó ń bí àwọn ògo tó tún ga jù àti wọn lọ pẹ̀lú agbára ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo ọ̀nà ní pátá ní gbogbo ọ̀nà àní ọbẹ̀ sì wá sílẹ̀ pẹ̀lú ògo tó ga jùlọ láti bí gbogbo wa abẹ̀ sí fi ògo tó ga tó lè pé tó dúdú wọn láti wọ Ọlọ́run àlàyé abẹ̀ sí wá mi kan a sì fèrè sí lé mi lọ́wọ́ àní gbogbo ọ̀nà mo wá jẹ́ tó ń tayọ àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná ẹ̀bí mọ́ Ọlọ́run ti gbogbo agbára tó lóbi tó lè gbé tó lójúmọ́ ni ó kún ayé mi ó sì jó lòdì láìsí mẹ́sàn-án rẹ̀ àti ó kún ayé mi ó sì jó lòdì láìsí mẹ́sàn-án rẹ̀ gbogbo tí í ṣe àyè agbára Ọlọ́run alààyè rẹ̀ àti àṣẹ Ọlọ́run alààyè rẹ̀ àti gbogbo agbára tó wà ní káwọ́ Jésù àti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ àtorúkọ Jésù àti ikú àtàjẹ Jésù Kristi rẹ̀ àyè ní orúkọ Jésù Kristi àyè iná mi ó kún ayé mi lòdì ó ń jò lòdì ó kún ayé mi lòdì ó ń jò lòdì ní gbogbo ọ̀nà àyè tó bẹ̀rẹ̀ pé àyè kò sí òròyìn kò dákẹ́ kò dákẹ́ kò lójúmọ́ mo wá tẹ lágbá pátá jùlọ tẹ̀tẹ̀ àyè mo tó pọ̀ sí lágbá pátá àti Jésù Kristi àìlú ògo tó ká àìbọ̀bẹ̀ sí ní gbòòrò àìbọ̀bẹ̀ sí ní gbìnì àìbọ̀bẹ̀ sí tayọ àìbọ̀bẹ̀ sí ṣeré àìbọ̀bẹ̀ sí gbòòrò tí mo gbìyànjú tí mo tayọ ògo tí mo ṣeré tó àìbọ̀ á tún bí àwọn ògo tó tún ga tó tún tó ìjà tí wọ́n lọ àìní lẹ́tà àkókò ìlọ́jà tí wọ́n lọ àìní tó àìní àwọn ògo tó ga tí mo tayọ àìní ó túbẹ̀ sí jọrọ̀ fún láti bẹ́ẹ̀ àìbọ̀ sí bí àwọn ògo tó ga tí wọ́n lọ àìbọ̀bẹ̀ sí bí àwọn ògo tó tún lóògùn tí wọ́n lọ àìní gbogbo ọ̀nà àìní gbẹ́gbẹ́ àìní mo di ògo àgbáyé pátá àìní gbogbo àìní mo di ògo àgbáyé pátá ní orúkọ Jésù Kristi Násárẹ́tì àìní gbogbo tí ṣẹlẹ̀ mi pátá àìní orúkọ ẹ̀ sí nínú ògo tó ga jùlọ àìní ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ ẹ̀ sì wá sí mi sẹ́mi àìní pẹ̀lú
ayọ̀ àti ìrọ̀rùn àti àbájọ pẹ̀lú ògo tó ga àní gbogbo ẹni pátá bẹ̀rẹ̀ sí máa ṣe gbogbo ilẹ̀kùn rẹ̀ àní ó ṣí pátá nínú ògo tó ga jẹ pẹ̀lú ògo tó ga jẹ lórúkọ Jésù Kristi àṣẹ tó lógo tó àní ó bẹ̀rẹ̀ sí tẹ̀sí ní gbogbo ọ̀nà àní láti gbogbo àní mo bẹ̀rẹ̀ sí ní gbá ìrírí àti tó lógo tó ga jẹ lórúkọ Jésù Kristi àní láti gbogbo àbẹ̀rẹ̀ sí fi ohun ògo rere tó ga tó yẹ tẹ́lẹ̀ kó àbẹ̀rẹ̀ sí fami ní orúkọ Jésù Kristi àti sáà bẹ̀rẹ̀ sí tàyè ní gbogbo ọ̀nà ní ògo tó ga jẹ pẹ̀lú agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run àìlú ayé mi tó jù láti máa ṣẹlẹ̀ ti gbogbo agbára tó lọ fi jọrọ ní gbogbo ọ̀nà ni àti gbogbo agbára tó wà nínú orúkọ Jésù àti ẹ̀jẹ̀ Jésù Kristi àti àjíǹde rẹ̀ àti kú àti àjíǹde rẹ̀ ni àti gbogbo agbára ayé tó wà níkàwọ́ Jésù Kristi ní orúkọ Jésù Kristi nígbà tí gbogbo ògo ìyẹn láwọn sì jẹ tó yóò sì mọ jẹ tèrè láti láàrin orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n tí a kò sí tí kò ṣe fojú di ó kún ayé mi ó sì jẹ́ olódìdí lọ́pọ̀lọpọ̀ gidi gan ọwọ́ à ń gbìnlẹ̀ ó sì ń gbòòrò sí tó bẹ̀ jẹ́ pé kò ṣe ròyìn tí gbogbo agbára tó lọ fi jẹ́ Ọlọ́run ní gbogbo ọ̀dọ̀ ni àti gbogbo agbára tó wà nínú orúkọ Jésù àti ẹ̀jẹ̀ rẹ̀ àti agbára rẹ̀ àti ikú àti àjíǹde rẹ̀ ni ìtọ́ wà ní kàwọ́ rẹ̀ tó fi jẹ́ alágbára láyé àti lọ́run ni èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ni mo di àpáta ti gbolo iná àtàjọ rere èyí tí ń kọlù tí ń lọlù tí ń jorun tẹ́rù pé èké tó bá kọlù ó di fífọ́ tuntun láì ní àtúnṣe kankan èmi ò tún ṣe dáàbò mi ò ṣe jẹ́ mi ò ṣe jẹ́ lọ́nà mọ́ nípa agbára àti àṣẹ lọ́wọ́ àìpò orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára tó tóbi tó ga jù tẹ́lẹ̀ pé tó lórí rẹ̀ tí kò sí lórí tẹ̀ tí kò ní àkàwé tí kò ní àfijọ́ de èyí tí kò lẹ́gbẹ́ ni ó kún ayé mi ó sì jó lódìdí tí gbogbo agbára tọ́lọ̀ fi jọ́lọ̀ ní gbogbo náà ni àti gbogbo agbára àìtọ́lọ̀ fi jẹ́ àjùlọ àtóbi jùlọ tí kò lẹ́gbẹ́ tí kò jáde kò lè sàkàwé bó tóbi àbò tí ga tó ní orúkọ Jésù tí gbogbo agbára tó wà nínú orúkọ Jésù Kristi ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni àìní ikú àti àjẹ́ Jésù Kristi ni àti àṣẹ àdágbà gbogbo àìtọ́wà nípa tí Jésù fi jẹ́ lágbára àti lọ́rùn ni ìdẹ́mọ̀ ó kún ayé mi ó jù lódìdí pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò nílò tí kò ní àkàwé tí kò ní àfijọ́ tí kò sí ìròyìn sẹ́ni bẹ́ẹ̀ ni àìní gbogbo ọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi mo tún jára gba aṣíjú àti ọdún Ọlọ́run mo tún pọ̀ sí ní agbá ní ọjà tí wọ́n lọ àìní àti inú Jésù Kristi mo ní èébí ní Jésù Kristi ní Ọlọ́run mo di àpáta ìdìgbòlù iná àtàjọ rere àìní tí kọlù èyí tí lọ ló ti tẹrù ìjẹ́pẹ́ ìkẹtọ́ akọlù obìnrin fò tuntun àìní ìyọnu ní akẹ́kọ̀ọ́ sí wọn àìní agbára àbíjọba àbẹ́ni kẹ́lẹ́ bí gbìmọ̀ yóò kó tó bá tún dìde ìyọ̀rọ̀ kan nípa ṣe mi ọ̀yà kíkọlù ẹ̀yà ọbẹ̀ sí ní kọlù àìní ọ̀lọ́ àbọ̀bẹ̀ sí lọ́lọ́ jíjọ́ ọbẹ̀ sí jó wọn tẹrù yóò orúkọ Jésù èké tó bá kọ́ bàbá tó kọ́ sẹ́mi àfi fọ́ bẹ̀rẹ̀ sí fọ́ tuntun láì ní àtúnṣe kankan láì àti láì ní orúkọ Jésù Kristi ètò àìní Ọlọ́run àti nínú Jésù Kristi àti Jésù Kristi Ọlọ́run àìní mo di àpáta ti gbòòrò èyí ní àtàjọ rere àìtí kọlù tí lọ́ọ̀ tún orúkọ wáta yóò orúkọ Jésù ní gbogbo rẹ̀ pẹ̀lú ilé ìbí àtàgbà tó ń jòrò ẹ̀mí tó kó ayé mi lòdì tó sì jò Jésù mọ̀jọ́ lòdì nígbà gbogbo ti gbogbo agbá àti gbogbo ọ̀rọ̀ tó lọ fi jọ́nà àṣùdá tóbi jùlọ ni ìtẹ́nìkan ló lè pa ìtẹ́nìkan ló lè bàjẹ́ lẹ́yìn ní orúkọ Jésù ti gbogbo agbára tó wà ní kàwé ti gbogbo agbára tó wà ní orúkọ Jésù ní ẹ̀jẹ̀ Jésù Kristi àti ikú àtàjẹ̀ Jésù Kristi nígbà tí gbogbo ògo sì jẹ́ tó sì mọ̀jọ́ tó láì àti láì ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà ìtíkọ̀lẹ́gbẹ́ tí kò ní wẹ̀ pẹ̀lú agbára tó ga tó tàbí tó lẹ́gbẹ́ tó tóbi jùlọ ó kún ayé mi ó sì ń jó lódìdí àti tí gbogbo agbára tó náà fi ń jẹ́ Ọlọ́run èyí tẹ́nikẹ́ni ò lè rí ìdí rẹ̀ ni tẹ́nikẹ́ni ò sì lè sọ bó ló ṣe tó ni tẹ́nikẹ́ni ló ròyìn rẹ̀ tán ni àti gbogbo agbára tó wà ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù Kristi àti ikú àtàjì rẹ̀ ni àti gbogbo agbára tó wà ní kàwọ́ Jésù Kristi ni àti ilé ẹ̀mọ́ ó kọ́ ayé mi ó sì ń jó lọ́pọ̀lọpọ̀ lòdì mo wá tún wá jára gba mo tó pọ̀ sínú agbára Ọlọ́run àti wàhálà àti inú Jésù Kristi ní gbogbo ọ̀nà èmi inú Jésù Kristi mo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mi jìrì tó ń gbé jìrì gbogbo mi ẹnikẹ́ni agbára kan ìjọba ìgbìmọ̀ kó bá tó bá tún fẹ́ dìde ìyọ̀dà àbí ogun kọ́ni pàṣẹ àbí ogun sèmi wá ilẹ̀ ọbẹ̀ sì gbé mi láàyè ikú ọbẹ̀ sì mú ọkọ láàyè gbígbẹ́ àdé ọbẹ̀ sì ní gbẹ́dà tí gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára tí kò sínú tí kò ní pé tó ga tó tóbi jọ àti gbogbo agbára tọ́lọ̀ fi jọ Ọlọ́run tẹ́lẹ̀ kiri lórí ìdí rẹ̀ tí kò ní àkàtúntò àfijọ́ ni àti gbogbo agbára tó wà nínú kú àti ẹ̀jẹ̀ Jésù àti báyìí ẹ̀mí àti orúkọ rẹ̀ ni àti gbogbo agbára tí ayé tó wà ní kàwọ́ Jésù Kristi tó fi jẹ́ àjùlọ àti lọ́run ni àyè ilé ẹ̀mọ́ ó kọ́ ayé mi ó sì jòdòdò ó kọ́ ayé mi ó jòdòdò ó kọ́ ayé mi ó jòdòdò mo àtún jẹ́ àgbà lọ́pọ̀lọpọ̀ inú ọjà tó lọ àti mo tún pọ̀ sí àgbà lọ́pọ̀lọpọ̀ àti Jésù Kristi àyè ní gbogbo ọ̀rẹ́ èmi ní Jésù Kristi lọ́run mo di ẹ̀rù èyí tó
tó ń gbẹ̀rù gbogbo mi jìnnìjìnnì èyí tó ń gbé jìnnìjìnnì gbogbo mi àìní gbogbo ọ̀nà àìní náírà kankan àbí yọnu kan àbí agbára àbí gbèmọ̀ kan àbí ìtukọ̀ àìjọpọ̀ bí kátà tó bẹ̀rẹ̀ ní ọ̀nà àìní lọ́wọ́lọ́ àìní gbójújì àìní abẹ́sù ṣòfò dànù sẹ́ àìní kú ọbẹ̀ sí pa ọ̀rẹ́ mú kó láyé àtàgbà àti ilẹ̀ àti gbogbo ilẹ̀ àìní ọbẹ̀ sí ẹ̀rọ gbé mú kọ́ta àìní ojú abẹ́sì gbẹ ti gbogbo yóò orúkọ ti Jésù Kristi náà láìsẹ̀ àìní gbogbo ọ̀nà àìní gbogbo díẹ̀ tó gbẹ̀rù gbogbo jèmi tó gbé jèmi nípa agbára àti àṣẹ ọ̀run láti wájú tó ní mọ́ èyí pé àìní èmi ṣe Jésù Kristi náà lọ́rùn ni agbára àbíjọba ìbí yẹn kí èso àtúnjẹ ìrora àti gbogbo ẹ̀fọn àìní pé abẹ́sì gbé dànù inú abẹ́sì rẹ̀ abẹ́sì dànù abẹ́sì ṣòfò dànù ikú abẹ́sì bọ̀ kó rẹ̀ ti bu agbá àti láti bu ìjọba àti rẹ̀ pa yóò orúkọ Jésù àìní ògo tó abẹ́sì sálọ ìyí dẹ̀ mọ́ ó kọ ayé mi ó sì jọ Jésù mọ̀ sí ẹ̀sìn rẹ̀ kò sì ní kú láì nínú gbàgbà àtàṣọ ní orúkọ Jésù àti gbogbo ìjẹ́ tó lọ́wọ́ láì àti láì. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà ìtọ́ gàtúbi tó lè gbé tó lójú wọn pẹ̀lú gbogbo agbára tó lọ́ọ́ fi ń jọ́ lọ́rùn sẹ́ àti gbogbo agbára tó wà nínú ikú àti àjíǹde Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi àti orúkọ Jésù Kristi èyí tí yóò fi jẹ́ alágbára láyé àti lọ́run tí yóò fi sálágbá kan lẹ́yìn rẹ̀ mọ́ iná ìmọ̀ yẹn ó ń jò ní ayé mi kò sí lè kú láláì yóò tún jò ní ọ̀tún ọ̀tún pẹ̀lú agbára tó ga tóbi jùlọ ní gbogbo ọ̀nà tó wá jára wọn ní òtàtí mo tún pọ̀ sí ní agbára òtàtí wa lọ gbogbo tí ṣe ògo mi ó di dá padà fún mi tèlé lákòóṣì mi kankan gbogbo tí ṣe ògo mi mo gbà padà gbogbo tí ṣe ògo mi ọbẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ gbogbo ògo tó yẹ ká àwọn ọ̀ràn ìṣàjú lò nínú ìran mi tí n ò rí lónìí tí wọ́n fi kú ni èyí tó jẹ́ ògo mi láì kù síbi kankan gbogbo ẹ̀ ó di dá padà fún mi gbogbo àwọn padà àní gbogbo ọwọ́ gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó jókòó lẹ́yìn tó àti pé mọ́lẹ̀ ni ó gbé dànù ó sì di gègé dànù pọ̀ pátápátá ní gbogbo ọ̀nà ìkọlù gbogbo tèlétèlé àdápadà fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gógó ìtura pẹ̀lú agbára náà ó bẹ̀rẹ̀ sí di lílò fún mi ìjẹ́ pé ẹ̀rí tó lógo tó gojà tó ga jùlọ ó bẹ̀rẹ̀ sí tètè mi ní gbogbo ọ̀nà mi gbogbo ó sì bẹ̀rẹ̀ sí já sí rere àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì iná bèbí mọ Ọlọ́run àìtọ́ ga tuntun bí sọ́dọ̀ ìgbé tí gbogbo agbá tí ó lẹ́gbẹ́ tí kò lójú ó kún ayé mi ó sì jòdòdì ó kún ayé mi ó jòdòdì ó kún ayé mi lójijì àìtí gbogbo agbára tó lọ fi jọ́ lọ́rùn ẹnikẹ́ni olùtẹ́nikẹ́ni lórí ìjìnlẹ̀ jẹ gbogbo agbára tó lọ fi jọ́ lọ́rùn mímọ́ ológo jùlọ jẹ àìtí gbogbo agbára tó wà nínú orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi àti ikú àtàjíǹde rẹ̀ jẹ èyí tí yóò fi jẹ́ alágbára jùlọ láyé àtijọ́ tí kò ní àkàwé tí kò lẹ́gbẹ́ tí kò lówó ní orúkọ ti Jésù Kristi ilé ìbàtàgbọ́ ó kún ayé mi lójijì ó ń jòdì ayé mi lójijì àìní sùn yóò sùn jọ yóò sùn mọ́tò àti láti kò ní kò tẹ̀ sí òrùlé pàtẹ́ ní kí ló sì lè dínkù láyé ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni àdìmọ́ àtúnjẹ́ àgbàdo ọ̀tà mo tó pọ̀ sí àgbàdo mo tó jẹ́ àgbàdo mo tó pọ̀ sí àgbàdo tó lọ ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi gbogbo tí ṣògo mi ẹ̀yà òdìgbà fún pátá gbogbo tí ṣògo ọ̀tẹ̀ mi lọ padà àti gbogbo tí ṣògo mi àti òdìgbà fún pátá gbogbo tí ṣògo ọ̀tẹ̀ mi lọ padà gbogbo orin àti jíro yẹn àti kó lọ́nà àmì ní orúkọ Jésù àti gbèsè lọ́jọ́ lóko tó gbé àti tèlétèlé bó ó dá padà fún bẹ́ẹ̀ gbogbo ọwọ́ gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó gbẹ̀ṣẹ̀ àbí tó gbọ́wọ́lé bó ṣe kó bẹ́ẹ̀ àti ó gbẹ̀dà ó sì ti gé padà ní orúkọ Jésù gbogbo ògo tó yẹ káwọn ọ̀rọ̀ ìṣẹ́jú ẹ̀kún wò ló ti wò ló ti fi kó ní sára àwọn ogun mi tẹ́lẹ̀ ìbò ó dá padà fún pátá ní orúkọ Jésù nínú ayọ̀ tó ga tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ tó kọ̀dà kan tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ jùmọ̀ pẹ̀lú àlàáfíà tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ tó ga tó lẹ́gbẹ́ tó jọ pẹ̀lú ẹ̀bẹ̀ gígùn tó ga tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ ní orúkọ Jésù àìmọ̀bẹ̀ sí gbogbo ọ̀nà báyìí àìmọ̀bẹ̀ sí gbogbo ọ̀nà báyìí àìmọ̀bẹ̀ sí gbogbo ọ̀nà báyìí àìrí tó lùgà tó lọ́gọ́ tó àìmọ̀bẹ̀ sí jẹ́jẹ́ mi ní gbogbo rẹ̀ nípasẹ̀ àwọn ògo wọ̀nyí tí mo gbà wà tó lẹ́mi lọ́ padà ní ìtòpé àìgẹ́bẹ̀ dá àkóso àyè dáadáa gbogbo ogun padà fún mi sẹ́ gbogbo dídá padà fún mi sẹ́ odúgbò àkọ́fún ní orúkọ Jésù àìdínà ògo tó ga àìmọ̀bẹ̀ sí gbòòrò àìmọ̀bẹ̀ sí gbìnà àìmọ̀bẹ̀ sí pọ̀ déédéé nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ètò àtàgbọ́n Ọlọ́run àyè ní orúkọ Jésù mọ̀bẹ̀ sí gbogbo àwọn ogun yẹn lọ àìmọ̀bẹ̀ sí jàǹfààní wọn ògo yìí láti jẹjọ yóò sì mọ̀ jẹjọ láyà àti láyà nígbà tí gbogbo ògo nígbà tí Ọlọ́run àwọn Ọlọ́run tó sì fà gbàdá ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára tí a kò lè sọ nípa rẹ̀ tán pẹ̀lú agbára tí a kò lè ṣàkàwé rẹ̀ ó kọ ayé mi ó sì ń jó lódìdí àní pẹ̀lú gbogbo tọ́lọ̀ fi ń jọ́lọ́run mímọ́ jùlọ kò lákàwé kò láfijọ́ ni pẹ̀lú gbogbo agbára tó wà nínú ikú ìtàjàjíire ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi ìrúbọ àti ètùtù Jésù Kristi ṣe ni èyí tí ó fi jẹ́ alágbára láyé àti lọ́run ni ìkórè ayọ̀ tó ga tó lè gbé tó lòdì wọn èyí tí kò ṣe ròyìn tán èyí tó kún fún ògo wúrà fàdákà ọrọ̀ oore gbogbo èyí tí ẹnikẹ́ni ò lè bàjẹ́ tẹ́nikẹ́ni ò lè jùlọ tẹ́nikẹ́ni ò lè gbéṣẹ́ tẹ́nikẹ́ni ò lè dì mí lọ́wọ́ lórí ọbẹ̀ ṣe di kó fún mi ní ànító àníṣẹ́kù àní àkùnwọ̀nsẹ̀ tó bẹ̀ jẹ́ pé àyè kò sí láti gba
àní ògo tó jù òrí tẹ́tí ọ̀gbọ́n tẹ́nu òròrí ọbẹ̀ sì ti lò fún mi gbogbo tí ń ṣe ògo tí mo fàyè gba ẹnikẹ́ni nínú rẹ̀ mi láti mọ̀ ọ́rọ̀ pátápátá lọ́pọ̀lọpọ̀ àní gbogbo àwọn ogun yẹn mo bẹ̀ sí rí wọn lò gbogbo tí ń ṣe oríire ìgbéga àṣeyọrí tí mo fàyè gbẹ́nikẹ́ni nínú rẹ̀ mi láti mọ̀ ṣe àní gbogbo ọ̀nà ẹ̀bẹ̀ sì gbà mí láti mọ̀ ṣe àwọn oríire àti ìgbéga yẹn àti àwọn àlùyọ yẹn ní gbogbo ọ̀nà ní orúkọ tí kò ṣe ọ̀yá àní nípasẹ̀ tèmi àní ọ̀pọ̀lọpọ̀ àmúyẹ gba àwọn ènìyàn àní wọ́n bẹ̀ sí dẹni ìgbàlà wọ́n bẹ̀ sí bọ́ nínú ogun ègún àti ìgbà àti ìdààmú àti ìfòrò ayé wọn èyí tẹ́wọ́n gba ìpadà tí wọ́n sì kún fèrè tó lógojò jẹ́ pé gbogbo ayé ti mẹ́tìsì yóò sì mọ mẹ́tìsì láì ṣẹlẹ̀ àní fún ìyìn àtọpẹ́ sí Ọlọ́run nígbà gbogbo ọjọ́ gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run alààyè àyè tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò nínú tí kò sí tí kò dákàrí tí kò àbíjọ́ rẹ̀ ó kún ayé mi ó sì jọ́ lóde ó kún ayé mi ó sì jọ́ lóde ó kún ayé mi ó sì jọ́ lóde lọ́pọ̀lọpọ̀ gidi gan ìjẹ́ pé kí ni àníṣe kò ní àwòrán kò ní àfojú ìròyìn kò ní àfojúbà ìròyìn tó àfojúbà àyípa bàtà gbogbo tí gbogbo tó dábọ̀ fi tọ́lọ́run mímọ́ jùlọ àtóbi jùlọ ni àní kò sí oríjì rẹ̀ ó jẹ́rìí lórí tó bó sì tóbi tó yóò orúkọ tí gbogbo agbára tó wà nínú kú ìtàjẹsí àtàjẹ Jésù Kristi ni àyípo rúbọ tí Jésù fi àìrúbọ ní pẹ̀lú orúkọ rẹ̀ tí a fi jẹ́ agbára àti lọ́rọ̀ ni ọ̀yà pátá ìdè mi àtàwọn okùn ayé mi ó sì jòdòdè àyè okùn ayé mi ó sì jòdòdè gbogbo ní orúkọ tí Jésù Kristi ti rẹ́ ṣe ọ̀yà àní gbogbo tí ń ṣe kọ́ọ̀rẹ́ àyè lọ́pọ̀lọpọ̀ ọ̀yà ọbẹ̀ sì ti kó fún mi àní ọ̀tún nínú Jésù Kristi àti lọ́rọ̀ àní mo tún jẹ́ àpò mo tún pọ̀ sí náà padà tí wọ́n lọ sí ìkọ́ọ̀rẹ́ tó ga jọ tó tóbi tó gbótó lójúmọ́ èyí tó fún ọ̀pọ̀ ògo wúrà fàdákà ọ̀rọ̀ orégbu àti gbẹ̀gbọ́ àní ọbẹ̀ sì ti kó fún mi ní àdìtó àníṣẹ́kù àní àkọsẹ̀ tó bẹ̀jẹ̀ pé àyè kò sí láti gbà ẹ̀yìn débi pé kí àní ògo tó jórí títọ́ gbẹ̀tẹ̀nu òróré àní ọbẹ̀ sì jílò fún bàbá pátá àní ògo tó jórí títọ́ gbẹ̀tẹ̀nu àní ọbẹ̀ sì jílò fún bàbá pátá àìnígun mẹ́rin àgbàdo ayé gbogbo tí ṣògo tí mo fà ẹgbẹ́nikẹ́ni nínú rẹ̀ láti mọ̀ lónìí àti oríire tí mo fà ẹgbẹ́nikẹ́ni nínú rẹ̀ láti mọ̀ lónìí àṣírí àti gbéra tí mo fà ẹgbẹ́nikẹ́ni nínú rẹ̀ ní gbogbo àyè bẹ́ẹ̀ sì ní gbàmí láti mọ̀ lọ gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àní kọjá ìwòye àti fojúsùn àwọn tí wọ́n gbèsè ní ògbà àwọn èèyàn ọlọ́pàá àní gbogbo lọ́pọ̀lọpọ̀ ọbẹ̀ sì jílò fún pátá títà àwọn ìmọ̀ bẹ̀tẹ̀ ní gbogbo ní gbogbo lẹ́gẹ̀ẹ́ ní gbogbo tó bẹ̀ débi pé kí ni àìnígun mẹ́rin àgbẹ̀ àmúyẹ gbà àwọn ènìyàn lọ́nà báyìí àwọn bẹ̀ sì jàǹfààní nínú ògo yẹn èyí tí ìtayé tó ní kọ̀ọ̀kan wọn gbà yí padà rere àyè kọ̀ọ̀kan pọ́ lóògbé tí ń ṣogun ègún àti ìgbéra gbogbo ẹ̀rí tó lóògùn àyè wọn bẹ̀ gbà inú ẹnì kọ̀ọ̀kan wọn èyí tí gbogbo àgbáyé sì mí tìtì àyè fóore yẹn ọpẹ́ àti ògo sí Ọlọ́run àyè nígbàgbọ́ ní ọ̀sán láìsí mẹ́ta ní orúkọ Jésù Kristi èyí dẹ̀ mọ́ okọ̀ ayé mi lò oúnjẹ rẹ̀ ti gbogbo agbátọ́ fi jọ ti gbogbo agbátọ́ wà ní orúkọ Jésù àti Jésù àti agbára jù rẹ̀ àyè rí ògo tó ga àyè bọ̀bẹ̀ sí ní kóòrè tó ga tó lè gbẹ tó lè jùmọ̀ àyè rí ògo tó bọ̀bẹ̀ sí ní kóòrè tó ga tó lè gbẹ tó lè gbẹ tó lè jùmọ̀ ètò fún ọ̀pọ̀pọ̀ ògo ire wúrà pàtàkì àtòrí gbọ́ bá tó gbogbo ní ẹ̀tọ́ àìsàn tó bẹ̀rẹ̀ kò sí láti gba nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àti oṣù bẹ̀rẹ̀ ti jílò fún pátá àti bọ̀bẹ̀ jáfàní àti bọ̀bẹ̀ jírí wọn lọ pátá àti bọ̀bẹ̀ jáfàní òrùkọ nígbà tí gbogbo yẹ tó yóò sì máa jẹ́ tó láì ti dára agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run agbára rẹ ni tí ìṣẹ̀lẹ̀ láti lè lọ síbi tó yẹ kí n wà láti mọ bí àwọn ògo mi láti àkókò yìí lọ agbára rẹ ni ìjẹ́ pé kí ni mo ní okun àti àǹfààní láti lè gbé ìgbésẹ̀ lọ́gán láti lè wà níbi tó yẹ kí n wà láti mọ bí ògo mi agbára àti àṣẹ ni tí gbogbo tí ń ṣe àwọn ògo tó ga tó lè gbé tó lójú wọn látòkè wá látòkè mi mọ̀ra kọ́bẹ̀ sí di bíbí fún mi ìtí mo di ògo àgbáyé ni Ọlọ́run agbára rẹ ni èyí mo ṣe ń tẹnumọ́ tí mo ṣe ń ké ìwé pé kí ni iná mi mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ tó gbé kájú gbogbo orúkọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ ni ju àní ti ìwòye àti ìfọwọ́sọ̀rọ̀ àfi tèmi ní àmúre àní kọjá tó ti Èlíjà kọjá ti Èlísà kọjá ti Samuel kọjá ti Paul apostole kọjá ti àní àwọn mẹ́yìn àyí kọjá ti bí wọ́n ti pè ti Gideoni àyí kọjá ti Abraham kọjá ti Joshua olúwa tèmi ní àmúre pátápátá ya dìmí ní àmúlò tó pàbádà ní orúkọ Jésù Kristi ya ní gbogbo ọ̀nà ya kí tó àmọ́ gbòòrò kí tó mọ̀ gbilẹ̀ ṣe nípa bí ògo yẹn lọ́pọ̀lọpọ̀ ojú àti wà lọ ayé mi kó tó mọ̀ kún fún yàrá ẹwà ògo tó bẹ̀rẹ̀ kó tó mọ̀ fa àkànná ìbílẹ̀ tó kí gbogbo tó mọ̀ rí ẹwà ògo àti wà gbà ti yàrá nínú ayé mi nínú iṣẹ́ mi àti nínú gbogbo tí màá ṣe ní gbogbo ògbà ògo kó sì mọ̀ jẹ́ tirẹ̀ nínú ayé mi ní gbogbo ògbà nípasẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìkú mọ̀ ti pa kí wọ́n mọ̀ jẹ ní kí wọ́n mọ̀ jẹ tí wọ́n mọ̀ yẹ orúkọ tí wọ́n mọ̀ gbogbo rẹ̀ ga wípé ayé tí wọ́n náà kó olókùnkùn ọwọ́ àánú mọ́lẹ̀ lọ ní gbogbo ọ̀nà àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n yọ lọ́nà kan wọ́n sàn lọ́nà méje àìsátánì àti àríkèrè àti gbogbo ìjọba rẹ̀ gbogbo ẹni bí ẹni búburú àtàgbà búburú gbogbo níbikíbi láti gbé gbúrò mi àbí wọn kò sèmi ní ìlọ́po méje àní eré àṣà sẹ̀mí náà yakó bẹ̀ sí sáwọ́ gbó lọ báyìí kí wọ́n sáwọ́ nù bẹ̀rẹ̀ kí wọ́n sáwọ́ nù omi lọ láti mọ sáré láti mọ sá àní eré àṣà sọ apá nù eré àṣà sọ ẹ̀mí nù eré àṣà sọ̀fò dànù pátákó bẹ̀ sá láì àtìlẹ́dẹ̀ àti èmi ni o
àti gbogbo tí ń ṣe tèmi ni o ọ̀yá àdí àkìyọlẹ̀ ní àkìnira àkìgbókùtà àkìdènà ní àkìdí robiṣí àkìgbégbèsẹ̀ mi nípa rẹ̀ ẹnikẹ́ni yóò tó bá dánwò ọ̀yá kọ́bọ̀ gbẹ̀dànù ti gbogbo láì sí àánú kankan ikú kọka òun kò láyé pátá láì sí àánú kankan àyà kọ wọgbó lọ àti gbogbo àgbà àti látọ̀rọ̀ gbogbo wọ́tá kó sì lọ ṣègbè síbẹ̀ nípa àgbà àti àṣẹ lọ́wọ́ láì àdìláì àti láì ní gbogbo ọ̀nà àti gbogbo agbára ni àti gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́rùn ni àti gbogbo agbára tó wà ní káwọ́ Jésù Kristi ni ọ̀yà àti èmi àti bó ṣe mi àjẹni tí gbogbo ẹbẹ ṣe kíkó rere láì sí mẹ́sàn-án rẹ̀ fún àwọn ìgbéga tuntun fún àwọn àṣírí tó lógo jùlọ fún àwọn àlùyọ tó ga jùlọ àti fún àwọn ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ tó lógo jùlọ ní gbogbo ọ̀nà fún gbogbo àwọn ilẹ̀kùn ògo ilẹ̀kùn gbogbo tó ń ṣí tí ó sì tún mọ̀ sí lára orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ọlọ́run ògo ọlọ́run ayé alágbára jùlọ ìwọ ni àní agbára rẹ ni èyí tí mo bọ́ lóbo tí ṣogun ìdààmú àti ègún àti ìpínwá gbogbo ìwọ ni agbára rẹ ni èyí tí gbogbo ọ̀nà rí àlàáfíà oṣìwọ́lá fún pátá ní orúkọ Jésù ìwọ ni agbára rẹ ni èyí tí èmi wà níbi tó yẹ kí wà láti mọ bí gbogbo tí ń ṣe àwọn ògo mi ní àyọ̀ àtàfẹ́ láìmúra kan láìsí ìdíwọ́ kankan ìwọ ni agbára rẹ ni èyí tí ìtara àti okun wà fún mi láti lè gbé ìgbésẹ̀ láti wà níbi tó yẹ kí wà láti mọ bí àwọn ògo mi láìmúra kan láìsí ìwà kankan ọlọ́run ìwọ ọmọ ní agbára rẹ ni èyí tí gbogbo tí ń ṣe ògo mi ó di bíbí fún mi láìmúra kan nípa agbára àti àṣẹ rẹ ni ọlọ́run àyè ni mo ṣe kéde ẹ̀kan sí pápá bẹ̀bẹ̀ mímọ́ ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìrè rẹ bájẹ́ bọ̀ rẹ ọ̀rọ̀ rẹ tó gbé gbogbo àti ẹ̀jẹ̀ Jésù lápapọ̀ ní mo béèrè fún o ju ti Èlíjà àti Èlíṣà àti Sámúẹ́lì àti Pọ́ọ̀lù àpọ́sítélì àti Jóṣúà lọ àyíjú àwọn ènìyàn pẹ̀lú yà fi dìmí ní àmúrẹ́ pátá jọ kọ̀ọ̀kọ̀ yà fi dìmí ní àmúrẹ́ pátá lọ́pọ̀lọpọ̀ yà fi dìmí ní àmúrẹ́ pátá lọ́pọ̀lọpọ̀ fi dìmí ní àmúrẹ́ pátá lọ́pọ̀lọpọ̀ kí tó wájà pẹ̀lú ẹ̀ kí tó pọ̀ sínú àpàdà tó wà lọ ní gbogbo ọ̀nà láì àti láì ní orúkọ Jésù Kristi yà kébè tó mọ̀ pọ̀ sínú ògbó tiwọn àní bí ògo yẹ kí tó mọ̀ tẹ́ kí tó má tọ́ sí àní bí ògo ẹ̀ tó rí gbá kí tó mọ̀ pọ̀ sí kí tó má tọ́ sí àyè kó tó mọ̀ gbàgbé bó ti gbàgbé gbogbo láti mọ̀ pọ̀ lóògùn láti mọ̀ tẹ́ lóògùn láti mọ̀ sí lóògùn láti mọ̀ bí àwọn rere tuntun àìlóògùn àyè láti mọ̀ mú rere tuntun láti mọ̀ ní rere tuntun ìtókòtò láti mọ̀ kó tí oṣù máa ṣe nípa àgbàjà ṣe ògùn kó sì mọ̀ jẹ́ tiẹ̀ ní gbogbo náà àní gbogbo àkìtẹ̀ tí gbogbo yẹn bọ̀ yọ̀ fún ọmọ kí wúlé táwọn ọ̀pọ̀lọpọ̀ tipasẹ̀ bí àní jẹni tó kó nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ àní jẹni tó jẹ́ bóyá tó sì kìí tó agbára àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ wípé wọ́n yọ̀ náà kò wọ́n ìsàbẹ̀rún méje àní orúkọ Jésù ṣe àìsàn tàbí àtàrí kiri àti gbogbo ibi gbogbo agbá gbogbo àgbòkùn gbogbo ẹnikẹ́ni gbogbo gbogbo ibikíbi ó kò tí wọ́n ti gbúrò àti tí gbúrò kò sì tèmi èrè àṣà wọ̀gbẹ́ èrè àṣà sọ ẹ̀mí náà èrè àṣà parun èrè àṣà sọ apá àtẹsẹ̀ náà àní ní ìlọ́pọ̀ yakobẹ̀ sí ní sábà ní orúkọ Jésù ní ìlọ́pọ̀ mi yakobẹ̀ sí sábà ní orúkọ Jésù ní ìlọ́pọ̀ yakobẹ̀ sí sábà ní orúkọ Jésù àti èmi àti gbogbo ṣiṣẹ́ tí gbogbo agbá ní orúkọ ti Jésù Kristi àjẹ́ àkìyọlẹ́nu àkìnira àkìgbókùsí àkìrobisi àkìtìtẹ̀mọ́ àní àkìṣebisi àkìgbégbèsẹ̀bi nípa rẹ̀ èyíkéyìí agbára yóò kó ohun tó bá dọ̀wọ́ sẹ́ àìlójúṣe ẹ̀kọ́ gbẹ̀dànù àìlójúṣe ẹ̀kọ́ gbẹ̀dànù tí gbogbo agbára tí látọ̀ tí àìlójúṣe ẹ̀kọ́ gbẹ̀dànù àní gbogbo lójúṣe àní ikú ọ̀kàkàkù láyé lójúṣe àìkọ́ wọgbó lọ àìkọ́ òṣìgbẹ́ nípa agbára àtàṣẹ lọ ògọ́ àìkọ́ sì mọ̀jẹ́ ìṣẹ̀kọ́ àti ẹgbẹ́ òṣèlú ní gbogbo ọ̀nà àní ògùn tó kátó lọ́wọ́ buyọ́ bá sí kátó lọ́wọ́ buyọ́ àìká jẹ́ ti gbogbo yọmọ báyọ̀ àti mọ̀ yorùkọ lógo láti mọ̀ gbórúkọ rẹ̀ àní láti mọ̀ bá yin orúkọ lógo sẹ láti mọ yọ pẹ̀lú àyè láti mọ gbòrògà fún gbogbo àwọn àṣírí tó lógo dára jùlọ ọ̀tún ní ojoojúmọ́ lóòrèdóòrè fún gbogbo àwọn ìgbéga tó ga tó lógo jùlọ ọ̀tún lójoojúmọ́ ní kò fún gbogbo àwọn ìtẹ̀síwájú tó lógo tó ga jùlọ àtúnṣe tó mọ̀ ṣe nígbà ní ọ̀tún lóòrèdóòrè ní orúkọ Jésù fún gbogbo àwọn àní ìgbéga ògo àti ìrànlọ́wọ́ ògo àyè láti mọ nígbà nígbà ní ọ̀tún lóòrèdóòrè ògo kó sì mọ̀ jẹ́ ìgbà òṣìṣẹ́ wa tó pé ìtìrí bẹ́ẹ̀ ògo ní fúnra tí wọ́n sì ń tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ̀ láti mọ̀ jẹ́ agbára sọ láti mọ̀ gbà gbogbo ògo yìí láti fún ìgbà ìgbà tí èmi mọ̀ yìí mọ̀ gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run èrè rẹ ni mò ń béèrè fún súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára rẹ sínú ayé mi ní gbogbo ọ̀nà ọ̀yá ju ìwé àti fúnṣọ ògo kó jìrọ̀ fún mi láti mọ bíṣẹ́ lọ́pọ̀lọpọ̀ níbi gbogbo ògo tó ga tó tàbí jùlọ kó jìrọ̀ fún mi láti mọ bí ju ìwé àti ìfojúsùn mi lọ gbogbo bí tó yẹ kí n wà ọ̀yá kébìrẹ̀ sínú abẹ́ àwọn ìṣẹ̀ tó yẹ kí ó ṣẹlẹ̀ tí fi wà níbi tí mọ bí àwọn ògo mi láì múra kankan láì sí wàhálà kankan ni ọ̀yá kọ́bìrẹ̀ sínú ìṣẹ̀lẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá
bàbá ìwọ Ọlọ́run tí kì í fọ̀rọ̀ ọmọ rẹ ṣeré ni ire rẹ àti aṣọ rẹ ní mo béèrè fún súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi ọ̀yá látàkọ́kọ́ orúkọ Jésù Kristi àní Júdà àti wá lọ àní ògo tó ga tó tẹ̀ àkọ́bẹ̀ sí jìrọ̀ fún láti mọ ibi lọ́pọ̀lọpọ̀ Júdà àti wá lọ sí àní ògo tó ga tó tẹ̀ àkọ́bẹ̀ sí jìrọ̀ fún láti mọ ibi nípa agbára Júdà àti wá lọ Ọlọ́run ayérayé àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ àwọn ohun tó máa ṣẹlẹ̀ èyí tí fílẹ̀ mọ̀ wà níbi tó yẹ káyọ̀ tó fi gbà mí tí mo sì gbà mí lọ láti mọ bí àwọn ògo mi èyí tó ga tó tẹ̀ àti wọ́n ògo yẹ àkọ́bẹ̀ sí ṣẹlẹ̀ báyìí àkọ́bẹ̀ sí ṣẹlẹ̀ báyìí àkọ́bẹ̀ sí ṣẹlẹ̀ báyìí àkọ́bẹ̀ sí ìtorí ògo àti ìlógo rẹ sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi súre sínú ayé mi ṣe ọ̀yà ní gbogbo ọ̀nà àní àwọn òṣèlú tó máa ṣẹlẹ̀ èyí tí bá tún fi gbé gbèsè tọ́tọ́ láti gbé èyí tí bá fi wà níbi tó yẹ kí wà ìjẹ́ pé gbà yóò tún wá gbà ìwé ṣe gbà mí lọ láti mọ bí àwọn ògo yẹn lọ́pọ̀lọpọ̀ ju bó ṣe bí wọn lọ àyìn yóò sì mọ bí àwọn ògo tó kájọ ojú àti wọn lọ sẹ bàbá àìní orúkọ oṣooṣì àṣọ àtẹwọsẹ ya ìṣẹ̀lẹ̀ kọbẹ ìṣẹ̀lẹ̀ báyìí sọ àtúrò sọ ayé ìṣẹ̀lẹ̀ kọbẹ ìṣẹ̀lẹ̀ báyìí ògo kó tó wà jẹ bó ṣe jẹ òṣìṣẹ́ bàbá tó pé ìtìrì báyìí ògo ní forúkọ rẹ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ọwọ́ ọ̀tún wa agbára rẹ ni wàá fi dì mí lọ́wọ́ ọ̀tún mọ́ láti mọ darí mi lọ síbi tọ́tọ́ àti ibi tó yẹ ìjẹ́ pé kí ni nígbà gbogbo Júdà tí wá lọ àyè ó tún gbà mí láti mọ bí àwọn ògo tó ga tó tayọ yọ tí mo ti bí lọ gbọ́ àwọn ọmọ Èlísà nígbà tí wọ́n àbí kan wọ́n tọ̀ Èlísà lọ wọ́n ní bàbá ibi tá a wà yìí ó ti kéré fún wa rán àṣẹ jáde káwọ́ tún lè pèsè àyè tó tóbi jù bẹ́ẹ̀ lọ bọ́bí ibi tó wà yẹn ó ti kéré fún ọ pẹ̀lú ògo tó ń bí ní ọ̀tún lójoojúmọ́ pé ní gbogbo gbà kì í ṣe lẹ́ẹ̀kan ọmọ bí ògo yẹn ni ògo tó wà bí yẹn yóò àtúmọ̀ tàbí àtiwájú ló pé gbogbo tí ń ṣe ogun yẹn ọlọ́ọ̀tì bọ́ ọṣẹ́ pátá ìtí kò jẹ́ kó ògo yẹn kó lè bu ẹ bó ṣe bu yọ lọ ìtó túmọ̀ pé àyè kò lè gbà ọ́ mọ́ oyin lóorun wọn tó ń lo yàrá àti pálọ̀ wo yàrá àti pálọ̀ yẹn kò lè gbà ọ́ mọ́ ilé ó ti dídá kọ́lọ́kọ́ lé kiri ìwé ìdílé tí wọ́n pè ní duplex yẹn pé àtisàlẹ̀ àtòkè àwọn fúláì tẹ́ pé sọ àyè ilé wà sàlẹ̀ ilé wà lókè tí èsì lè rí mẹ́yà o ilé tẹ́ pé tí wọ́n nìkan àti ìdílé yọ̀ mọ́ gbé so tó túmọ̀ pé àyè ò lè gbà ọ́ mọ́ dandan ni so ìdílé gbọ́dọ̀ fi ìtara gbàdúrà yẹn nìyẹn porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi tí gbogbo agbára tó fi ń jọ lọ́rùn ògo ìtíwọ̀ kì í pè wọ́n pẹ̀lẹ́ tíwọ̀ kì í fìyìn rẹ fèrè gbígbẹ́ ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ dà ó yá fi di ọwọ́ ọ̀tún mi mú ó yá tó fún mi lọ àyìn láti lè fàyè gbà mí ju bí àyìn ṣe gbà mí lọ láti mọ bí àwọn ògo tó tún ju èyí tí mo ti bí láti lè wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ire rẹ dà olùwàbà súrì sínú ayé mi àṣẹ rẹ dábàá sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi tí gbogbo tó fi jọ Ọlọ́run kan lẹ́gbẹ́ kò dójúmọ́ Ọlọ́run ológo tó di gbogbo àti tí kì í pé ògùn rẹ pẹ̀lú tí kì í fìrẹ̀ fìrẹ̀ gbígbẹ́ ni ọwọ́ ọ̀tún wa agbára rẹ ni Olúwa àfi jẹ ọwọ́ ọ̀tún mi mú ọ̀yà mo fi gbé mi ga ọ̀yà mo fi gbé mi tayọ Olúwa ní gbogbo ọ̀nà ọ̀yà àìlọ́ tó mú mi lọ síbi tó tún ga tó tayọ jù àti wá lọ ibi táyọ̀ tó tilẹ̀ gbà mí tí mo ṣe gbà mí lọ àìlẹ́ tí mo bí àwọn ògo tó ga tó yọ ju tí mo ti bí láti àkókò lọ láti mo bí àwọn ògo tó ga tó yọ ju tí mo ti bí láti àkókò lọ ní orúkọ Jésù Kristi bàbá súre sínú ayé mi sọ agbára sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi súre sínú sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ọ̀yà di ọwọ́ ọ̀tún mi mú ọ̀yà ní orúkọ Jésù Kristi ọ̀yà àyè ló fi àyè gbà mí ju bó ṣe gbà mí lọ àyè láti mọ bí àwọn ògo tó ga ju tí mo ti bí láti lọ ọ̀yà ló fi àyè gbomi lọ síbi táyọ̀ tó gbé gbà bó ṣe gbà mí ju bó ṣe wà yìí lọ àyè jẹ́ pé ògo tó ga tó yẹ mi ó tún lè mọ ríwọ́ bí ju tí mo ti bí láti wà lọ ìtẹ́ ènìyàn mi ó tó agbólógo tó wà lọ ètò ògo tó wà jẹ́ bó jẹ́ bàbá súre sínú ayé mi tó agbára sínú ayé mi súre sínú ayé mi sọ àpẹẹrẹ ògo ní fún ẹgbẹ́ wọ́n ti ṣe yìí orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ Ọlọ́run ẹlẹ́dàá ayérayé ọ̀run àti ayé àti gbogbo tó wà nínú rẹ̀ ni súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ire rẹ ni mò ń fẹ́ àṣẹ agbára rẹ ni mò ń fẹ́ súre sínú orí Jákọ́bù ó ní bó o súre fún mi ọlọ́bi kankan ìwọ náà takú Ọlọ́run ire rẹ ni mò ń fẹ́ àṣẹ rẹ ni mò ń fẹ́ súre sínú ayé mi bó ṣe súre sínú ayé Abraham súre sínú ayé bó ṣe súre sínú ayé Isaac
súre sínú ayé kọ́ sọ̀rọ̀ àtàgbà sínú ayé bó ṣe sọ̀rọ̀ ayé sí àti rere sínú ayé àwọn wọ̀nyí gbani ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo ọ̀nà ire gbogbo ilẹ̀kùn rere ògo pátá ẹ̀yà kó tó wá ṣe fún mi bó ṣe ṣe fún mi lọ nínú ògo tó ga jù àyíkí tó àmọ́ bí àwọn ògo tó tún ta ju tí mo ti bí láti wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹlẹ́dàá ọlọ́run ayérayé ìrere ni mo bẹ̀rẹ̀ bá súre sínú ayé mi ọ̀yẹ́ sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ìwọ lẹ́ni tó ní gbogbo ògo àti ìwọ lóní tó gbogbo agbára àti oníkàwọ́ tí kì í gbogbo ẹ̀ tí ìfẹ́ fún gbogbo ẹ̀ bàbá àìgẹ́gẹ́ bó súre sínú ayé àwọn ìgbàdì Abraham Isaac àti Jacob olúwa súre sínú ayé tèmi náà sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi sẹ́ olúwa ìrírí àtàṣe ni mo bẹ̀rẹ̀ bá súre sínú sọ̀rọ̀ pàṣẹ ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì ní gbogbo ọ̀nà àti gbogbo tí ń ṣe àwọn ilẹ̀kùn ògo àti gbogbo tí ń ṣe àwọn ọ̀nà ògo àti bí àṣírí bóyá kó tó wá ṣí kó tó wá láfún ìjà tí wọ́n lọ àti kó tó wá ṣí kó tó wá láfún ìjà tí wọ́n lọ ó olúwa àìjú ìjà tí wọ́n lọ ògo tó tún ga tó tọ́ ìjà tí wọ́n ti bí láti ọ̀yà kó tó àmọ̀dé bí fún wọn àní ògo tó ju tàtẹ̀ ìwọ́n lọ ọ̀yà kó tó àmọ̀dé fún wọn bàtà ṣe àní pẹ̀lú wọn agbára àní pẹ̀lú wọn àṣẹrẹ àní pẹ̀lú rere orúkọ Jésù Kristi ọ̀yà súre sínú ayé mi sọ̀rọ̀ pàṣẹ ayé mi ọ̀yà ní gbogbo súre sínú ayé mi orúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo àwọn ọ̀dọ́ eré ògo àní gbogbo àwọn ilẹ̀kùn ògo kọ́tà àyà kó tó wá ṣí kó tó wá láfún wọn bàtà àní ju tàtẹ̀ àyà kó tó àmọ̀ bí àwọn ògo tó ga jù àti wọn ní orúkọ Jésù dáhà kúrò lọ àìkú tó mọ bí ògo tó ga sí ìgbésẹ̀ àti ọjà àtàkùn kúrò lọ ní gbogbo ọ̀dọ̀ yà ní orúkọ Jésù Kristi èrè àìrákọ̀ mọ̀ jẹ́tẹ̀ ògo kó sì mọ̀ jẹ́tẹ̀ èrè kó tá kọ̀ ṣe ògo ní fún ẹgbẹ́ ọ̀tún ṣe títẹ̀ mi ní mọ̀ gbórúkọ oṣù ọba àwọn ọba ìmọ̀ ìgbà ọgbà àti yìí agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé ẹ̀yin tí kì í pé ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni ògbéni níjà kẹrù kó bọ oníjà ìbẹ̀rẹ̀ òpin gbogbo bàbá tí kì í fọ̀rọ̀ mọ̀ ṣe ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àṣetàgbà sínú ayé mi pẹ̀lú agbára àti májẹ̀mú rẹ̀ nínú àní ẹ̀jẹ̀ Jésù Kristi ikú àtàjẹ́ Jésù Kristi àti orúkọ Jésù tó ṣe bí ejò àti gbogbo agbára tí a fi tó ayàtọ̀ tó bá ní káwọ́ sí ta fi gbé ga gidigidi ni ire yẹn àṣẹ yẹn ó fìdí múlẹ̀ nínú ayé mi ó sì ń lápá rere ní ọ̀tún mo bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo tó ga jù àti wá lọ èyí tí mo bẹ̀rẹ̀ sí ní wà níbi tó bá yẹ kí n wà àní àwọn ìṣẹ̀lẹ̀ tó bá yẹ kó ṣẹlẹ̀ àì láti mọ gbégbèsẹ̀ mìíràn bọ́ síbi ibòmíràn láti mọ bí ògo tó ga jù àti lọ ọ̀yà ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní gbogbo ọ̀nà àní nínú ògo tó ga tí nàìjíríà àjùjọ àti mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí gbìnà mo bẹ̀rẹ̀ sí ṣeré ìrẹ́pàdà gbogbo pẹ̀lú ògo tó bẹ̀rẹ̀ sí wá sí lọ́pọ̀lọpọ̀ jù àti wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi èyí ọlọ́run ayérayé ọlọ́run ògo ọlọ́run yà tóbi jùlọ ẹni tó dá ọ̀run ayé àti gbogbo ogun tó wà nínú ẹ̀pọ̀ bàtà ẹni tó di gbogbo ògo àti àṣẹ ní kàwọ́sẹ̀ ẹni tó ń ṣàṣẹ pẹ̀lú ayé ẹ̀bẹ̀ tí kò ní àkàwé tí kò rẹ̀ tí kò rẹ̀ ẹni tí ẹni kò lè ṣẹ́gun rẹ̀ àní ògbéni níjà kẹrin kò bọ́ ní ẹni ọba tí kì í fọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ṣeré rẹ̀ ó àyè ti gbogbo agbára èyí tó wà nínú kó àtàjẹ́ àti ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù àfi gbéga gidigidi rẹ̀ ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ó súre sínú ayé mi ó sọ̀rọ̀ àṣẹ agbára sínú ayé mi ìrè àtàṣe ó fìdí múlẹ̀ ó sì lápá nínú ayé mi ní gbogbo ọ̀nà àní ògo tó ga tó yọ àní ọbẹ̀ sí gbòòrò nínú rẹ̀ àní bọ̀bẹ̀ sí ní bí àwọn ògo tó ga tó yọ ju tàtiwá lọ àní bọ̀bẹ̀ sí pọ̀ ní ògo tó ga tàtiwá lọ àní bọ̀bẹ̀ sí gbòòrò ṣe ní ògo tó ga tàtiwá lọ gbogbo rẹ̀ pátá pẹ̀lú ògo tó ọbẹ̀ sí wá sí mi ṣe láì múlẹ̀ àkọ́dá dé àní ògo tó àní bọ̀bẹ̀ gbogbo rẹ̀ pátá ọbẹ̀ sí wá sí mi ṣe lọ́pọ̀lọpọ̀ àní ògo tó àní bọ̀bẹ̀ sí ní táì lọ́pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àní tó máa ṣẹlẹ̀ èyí tí màá tún fi máa gbégbèsè bí náà àní láti lọ mọ láti tẹ̀síwájú láti lọ mọ bí ògo tó ga jù àtiwá lọ gbóṣe bí níbi gbogbo tó báyìí àní ọbẹ̀ sí rẹ̀ báyìí àní àwọn ìṣẹ́ tó máa ṣe àìtí tó fi gbégbèsè àì lọ sí bòmílẹ̀ àti lọ mọ bí àwọn ògo tó ga jù àtiwá lọ gbóṣe bí ọbẹ̀ sí rẹ̀ báyìí àìní gbogbo ọ̀nà àìní bọ̀bẹ̀ sí ní pọ̀ sí àìnípa bí àwọn ògo tó ga tó lè gbódò àìjọ àtiwá lọ nípa yàtà àkókò rẹ̀ tó bu agbára tó ga tó bẹ́ẹ̀ ti ṣe àti bẹ́ẹ̀ lọ́wọ́ ti bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ Jésù àti kúrẹ́ Jésù pẹ̀lú ọ̀rẹ́ àtàṣítọ́ tuntun ayé mi tó fi dẹ̀ tó sì lápá rẹ̀ ni àìní gbogbo ti jẹ́ tó lọ́wọ́ rẹ̀ ní gbogbo ọ̀rẹ́ àìní ẹ̀rẹ́ tó lógojọ́ àìní ó tún gbà ẹnu omi àtiwá lọ àìní ọ̀pá ibi tó wà sí àtiwá lọ àìní mo tún jẹ́ ti gbogbo ẹ̀ tó mọ̀ rí ẹwà ògo àtiwá lómi àtiwá lọ láti mọ̀ báyọ̀ láti mọ̀ yorùkọ̀ ògo jù àtiwá ní orúkọ Jésù Kristi àìní gbogbo àìní bọ̀bẹ̀ sí pọ̀ bó ta ìmọ̀ ìta mo ti gbẹ̀rẹ̀ ní ògùn àtiwá lọ àti ilé àtiwá gbogbo ògo sì tẹ̀wé láti lára ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ojúṣe yín iṣẹ́ yín ní èyí lọ́lọ́kùn ti gbé yín kalẹ̀ nítorí ti tèmi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ìdúró ìbẹ̀rẹ̀ kò sí fún yín mọ́ ọ̀yá ẹgbà agbọ́rọ̀ tún àṣẹ tún àti mísí àìtàrọ̀ tún ẹbẹ̀ tí kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́
ní gbogbo ọ̀nà ọ̀yá gbogbo ohunkóhun tó bá tọ́ tó bá yẹ láti mọ̀ ṣe láti mọ̀ kí àríkè káyọ̀ tún gbàgbé oṣù gbà láti mọ̀ bí àwọn ogun mẹ́ya ẹ̀bẹ̀ sí ní ṣe báyìí gbogbo bíkíbi tí àwọn olùrànlọ́wọ́ àwọn olóore àwọn aláàánú àwọn alátìlẹyìn mi láti mọ̀ gbòòrò láti mọ̀ gbìnà ogo wà ọ̀yá ẹ lọ bẹ̀ sí bá wọn láti mọ̀ fi wọ́n mọ̀nà débi tí mo wà láti mọ̀ mú wọn wá síbi tí mo wà láti mọ̀ dárí wọn síbi tí mo wà gbogbo kíbi tí àwọn ètò àti pé mi wà ẹ lábẹ́ kọjá kí ọlọ́mọ gbà wọn jọ fún mi tèlétèlé ní gbogbo ọ̀nà ọ̀yá kíbẹ̀ sí ní gbòòrò kíbẹ̀ sí gbẹ̀ kíbẹ̀ ta ní ògo èyí tí ojú òrí tí ìjọ̀gbọ́ tí gbogbo èèyàn sì mọ̀ wá rírì láti mọ̀ wípé kiri ọlọ́run òun ni ọba tó tó bẹ̀rù àdúrà rẹ̀ rà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ojúṣe yìí ni èyí àṣẹ àti agbára ọlọ́run ni èyí wípé àyíkí ẹ̀yìn kẹ́mọ́ jíjà fún mi kẹ́mọ́ búrọ̀ ẹ̀yà fún mi nígbà gbogbo ẹ̀yìn tí ń ṣe áńgẹ́lì oníṣàlùrù ìyá ayọ̀ mi ọ̀yá ní orúkọ Jésù mọ́ pàṣẹ àìnídúró ìbẹ̀rẹ̀ kò sí fún yín mọ́ ọ̀yá ní gbogbo ọ̀dọ̀ ọ̀yá àní ẹ̀bẹ̀ sí búrọ̀ ẹ̀yà fún mi sẹ́ ẹ̀bẹ̀ sí kúrò ẹ̀yà fún mi ẹ̀bẹ̀ sí jíjà bí fún mi ní orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo kíbi àní tó yẹ kí ìrírí tó fún ẹ̀bẹ̀ sí làbíkọ́ láti gbogbo ẹ̀yà fún mi gbogbo kíbi tẹ̀sán ẹ̀bẹ̀ sí làbíkọ́ yà kéṣọ káwọ̀ ẹ̀tọ́ ìjọba àpẹẹrẹ fún mi kẹsàn-án kó ẹ̀kọ́ ẹ̀mọ́ gbájú akẹ́kọ̀ọ́ fún ẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ọ̀yá àní gbogbo tó máa ṣẹlẹ̀ àní láti mú kí ayé mi kó tó àmọ́ pọ̀ sí kó tó àgbèrè kó tó àmọ́ bí ògòjò àti ọlọ́kẹ́ náà mọ́tò ògòjò àkọ́bẹ̀ ṣẹlẹ̀ báyìí orúkọ ìbẹ̀ sí mú ṣẹlẹ̀ báyìí orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo kíbi tí àwọn olóore àwọn aláàánú àwọn olùrànlọ́wọ́ àwọn olùgbéga mi wà àní àwọn olóore gba ọgbìn tó lẹ́gbẹ́ tó lọ ẹ̀yà orúkọ Jésù ẹ̀bẹ̀ kọjá lọ sí wọn báyìí àyíká ẹ̀bẹ̀ sí dárí wọn sọ́dọ̀ mi ẹ̀bẹ̀ sí fi wọ́n mọ̀ láti dọ́dọ̀ mi sẹ́ ẹ̀bẹ̀ dárí wọn sọ́dọ̀ ẹ̀bẹ̀ sí fi wọ́n mọ̀ láti dọ́dọ̀ mi láti mọ̀ tí a mi fún àní òṣì ìlú àbẹ̀rẹ̀ fún kan máa ṣí mi kan fún orúkọ àní gbà ìtara àti mi àti wọn lọ ẹ̀yà láti mọ̀ tí a mi fi láti mọ̀ mú gbòòrò ògùn lọ ìjọba ojúṣe yín àti àṣẹ Ọlọ́run lélẹ̀ fún yín lórúkọ láti mọ̀ tẹ̀mí mọ́ ìgbòòrò ògùn láti mọ̀ máyèmí kan bóyá ẹ̀bẹ̀ jíṣẹ́ mi fún sẹ́ ẹ̀bẹ̀ sí máyèmí kan ẹ̀bẹ̀ jíṣẹ́ mi fún ẹ̀bẹ̀ sí mú yàn fún gbogbo bí kíbi tẹ̀mí ẹ̀bẹ̀ làbẹ̀ kọ́ akẹ́sì wọn gbàjọ́ fún orúkọ Jésù ní gbogbo ọ̀nà àní kọjá ohun tí mo lè rí àyíká yọmọ orí ògùn láti mọ̀ ẹ̀bẹ̀ kẹ́ kí mọ̀ pọ̀ kí sìmọ́ta ní ògùn ní gbogbo iṣẹ́ mi ilé mi ọ̀nà akọ́bọ̀ gbẹ̀rẹ̀ ní ògùn Jésù ìrànlọ́wọ́ tó ga tó lògì ní gbogbo ẹ̀kí lọ́ọ́ nígbà ògùn kó sì mọ̀ jẹ́ bó ṣe tó lọ láì àti láì ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ikú ọkà ikú láyé lójijì ẹgbẹ́ ti gbogbo ọ̀yá lójijì ẹ wọgbó lọ́kẹ́ lọ ṣègbè ẹni yòówù kó wù kó jẹ́ agbára yòówù kó wù kó jẹ́ ìjọba yòówù kó wù ìgbìmọ̀ yòówù kó wù kó jẹ́ tó o pera ẹni bí ẹni búburú aláìdára gbogbo ètò pé a ti kọ́ wípé kiri ẹni gbogbo ènìyàn búburú ojú Olúwa kàn sí wọn bẹ́ẹ̀ ni ìbínú Olúwa bẹ lórí èèyàn búburú pátá gbogbo àní gbogbo ìjẹ́ pé a ní èèyàn búburú agbára búburú iṣẹ́ bíbá gbogbo àìnítorí ọ̀rọ̀ ayé mi tẹ̀sán pé ẹ̀fẹ̀ jáwọ́ ni ikú ọkà ikú láyé àti ilé àtúnṣe àti gbogbo agbára yẹn pamọ́ lójijì ẹgbẹ́dàrú tí gbogbo àti ilé àtúnṣe ti gbogbo agbára gbogbo àti pẹ́pẹ́ gbogbo àti ẹwọ́ gbọ́dọ̀ kẹ́jákẹ́jì lọ ṣègbè níbẹ̀ lójijì pẹ̀lú agbára àti gbogbo ìjọba àti ilé ìfowópamọ́ gbogbo àdúrà dada ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi èyí ní àṣẹ àìní orúkọ tí bàbá ọbẹ̀ mi mọ́ pẹ̀lú agbára tó ju gbogbo agbára tí kò dẹ̀gbẹ́ tí kò dẹ̀gbẹ́ tẹ̀lé kéde olóṣègùn rẹ̀ tó wà nínú kó àtàjẹ́ Jésù Kristi rẹ̀ ó tí a ti fi gbogbo agbára yàtọ̀ fún Jésù Kristi rẹ̀ àyè láti inú orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wa ọ̀yà mo sọ̀rọ̀ àti ẹ̀dẹ̀ àní ẹgbẹ́ dànù àní ẹrù dànù ẹṣègbè dànù ẹwọgbó lọ àní kẹ́sì pẹ̀lú ikú ọkà ikú rẹ̀ lójijì kúrò orúkọ tí Jésù Kristi ẹni yòówù kó wù kó jẹ́ agbára yòówù kó jẹ́ ìjọba yòówù kó jẹ́ ìgbìmọ̀ yòówù kó wù kó jẹ́ àní ibi yòówù kó wà lọ́jọ́ àbí tòsí rẹ̀ èyí tó pa ní àní ogun ayé onílà nílà fún náírà àpẹẹrẹ àti ìṣòro tó sọ pé àní òṣìṣẹ́ tẹ́lẹ̀ jáwọ́ nínú ibi ṣíṣe òṣìṣẹ́ nínú gbogbo tí ń ṣe wàhálà àti ìdààmú láti mọ jẹun láti bàbí yọ lẹ́nu àní fún ayé bàbí fún iṣẹ́ bàbí fún ilé àtọ̀rọ̀ gbogbo àní lójijì ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí irun dànù ẹ̀bẹ̀ sí irun dànù ẹ̀bẹ̀ sí ìgbẹ̀dànù ẹ̀bẹ̀ sí ìpanu àánú kákò lórí ayé ní ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo rẹ̀ ní orúkọ tí Jésù Kristi ìpanu ẹ̀yẹ bẹ̀rẹ̀ ṣe ikú ọkà ikú rẹ̀ ti gbogbo agbá àti ìdàtọ̀ gbogbo bẹ́ẹ̀ ni àní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ti gbogbo agbá àti ìdàtọ̀ gbogbo bẹ́ẹ̀ ni gbogbo gòsì ti tọrọ pátá ní orúkọ Jésù Kristi láì àtìlẹ́lẹ́ ìtọ́pẹ́ kìíní àní ẹ̀yìn kò ní ògo àti ìpín kankan àìpẹ̀lú omi sẹ́ ẹ̀yìn kò sí Ọlọ́run tó ní gbogbo ògo òun ló ní gbogbo ìlú sì ní gbogbo agbára pẹ̀lú àti orúkọ Jésù Kristi àìdáṣe fi gbí dàmí láyà sí fi dápàdà nípa ikú àtàjíjì rẹ̀ kò sí dàbí àti dàlẹ́ yìí kan fún mi ẹ̀yà gbogbo pátá ẹ̀sùn dàdí ntẹ́gbẹ́ ẹni bí ẹnikẹ́ni búburú rẹ̀ ògo sì mọ̀ títí láì tí láì ní orúkọ sí Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ Ọlọ́run alágbára jùlọ ológo jùlọ tó di gbogbo ògo àti ìyìn ìwọ lọba tó ti ń gbògo bọ̀ láti ilẹ̀ wá títí tó fi débi tí ó dé lónìí ìwọ lọ tó ti gba gbogbo ògo lọ́jọ́ tuntun ni ọ̀yá síwájú àti ọjọ́ àtúmọ̀ gba ògo lọ
wàá túbọ̀ mọ jẹ́rìí agbára rẹ so ìwà láyà tí wàá túbọ̀ fi hàn so ìjọba rẹ àṣẹ àti ilé ìmọ̀lá túbọ̀ sọ̀kalẹ̀ ní òtí àti wa lọ nínú orin ọpẹ́ àti ìyìn nínú àdúrà àti nínú ẹ̀bẹ̀ nínú gbogbo pátá ọ̀yà ìyìn lógo rẹ ọ̀yà jókòó àmọ́ wàá túbọ̀ yin ra ẹ lógo wàá túbọ̀ gbógo rẹ ga jẹ́ kí ayé ẹnu kankan wa kó túbọ̀ kún fún ìyanu rẹ sí láti mọ gbódòkọ láti mọ fògo fún ọ ìyẹn àtàwátàwà níbí ni o àti gbogbo àwọn tí wọ́n gbá níbi kíbi yóò kó òwú kẹ́nìkẹ́ni lẹ wa àti gbogbo àwọn àyànfẹ́ pátá ní ogun ẹ̀gbẹ̀rẹ̀ ayé àdúrà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ọlọ́run ayérayé o ìwọ ọlọ́run gan ọlọ́run yẹn ìwọ tí kìí pé òwe ẹgbẹ́ tí kìí fẹ́ẹ́ fi gbẹ tèmi wọ ọlọ́ba tó ń gba gbogbo tó sì gba gbogbo yẹn àìní ìṣẹ́ ọlọ́kan àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ àìlátìlẹ̀ wa àti débi jáde lóde àìwọ tó ti gba gbogbo lójó tó ní gbogbo ọ̀nà tí gbogbo abá tóbi tó lọ́dẹ ọ̀yà síwájú àti ọjà ẹ̀bọ̀ gba ògo lọ́ba bọ̀ bẹ̀ mímọ́ àìsíwájú àti ẹ̀bọ̀ gba ògo lọ́ba ọlọ́run ayérayé àìníjú tẹ̀síwájú àti gba ògo lọ láti bọ̀ jẹ́rìí agbára rẹ̀ láti bọ̀ fi tóbi rẹ̀ hàn iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ àṣẹ rẹ̀ tóbi ìwàlẹ̀ láti bọ̀ sọ́ka ìdó ìjà tí wọ́n lọ láti bọ̀ sọ́ka ìjà tí wọ́n lọ láti bọ̀ gba gbogbo ògo láti bọ̀ gba gbogbo láti bọ̀ rí pẹ̀lú agbára rẹ̀ ní àríwájú bó ṣe rí lọ láti bọ̀ jẹ́rìí ìwàlẹ̀ pẹ̀lú agbára bó ṣe rí agbára láti bọ̀ mú kí ẹ̀yà àdúrà kó làbọ̀ ṣe ní ẹ̀yìn bó ṣe rí lọ ìyẹn àtàwátàwà ní fídíò àti gbogbo àti wọn bú àti wọn wà àti gbogbo àìfẹ́ pàtàkì gbogbo ní orúkọ Jésù Kristi ọ̀la àìní ẹ̀mí mímọ́ rẹ̀ agbára rẹ̀ àṣẹ ìjọba láti bọ̀ sọ́ka àti gbogbo kó sàmọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ láti mọ̀ jẹ́rìí ìwàlẹ̀ bó ṣe rẹ̀ láti mọ̀ fi tóbi rẹ̀ láti mọ̀ gba gbogbo ní gbogbo rẹ̀ láti mọ̀ fi gbogbo àgbáyé pé àní ìwọ lọ́rùn àní kò sọ́rọ̀ kankan mọ́ ìwọ lágbára kò sẹ́gbẹ̀ẹ́ àní láyé àti lọ́run Jésù Kristi nìkan lágbára kò sẹ́gbẹ̀ẹ́ kan níbi kankan mọ́ rẹ̀ àmọ́ fi yanu rẹ̀ kan wọ́n fi tóbi rẹ̀ kan àwọn oláṣọ ìyàkùn bẹ̀ sí nígbà òwòsàn àwọn tí wọ́n wà nípò àìrẹ́ ọbẹ̀ àìkún bẹ̀ sí dọ́lọ́mọ sí àní gbogbo kó tó lè jẹ́ ogún ayé nìkan àìkọ́ bẹ̀ sí gbà àdúgbò bẹ̀ sí látúnṣe bẹ̀ ọ̀yà agbára tó bẹ̀ mọ́ fi hàn nínú orin ni àìnílò ẹ̀kọ́ rẹ ni nínú àdúrà rẹ àti nínú ohun ẹ̀bẹ̀ gbogbo ní orúkọ Jésù àmọ́ yé àrẹ gbogbo gbogbo rẹ ògo ní fúnra gbogbo ti ṣe ìgbó ti tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ayé ìgbà ọpẹ́ àti àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀mí àwọn ìgbà ọpẹ́ àti yìí ebi olóhùn kan sọ ju pé kí ni o ṣe ohun tí mo ní sọ́dọ̀ ni pé o ṣe ìwọ tó sọ bí jẹni tó bí àwọn ògo tó ga tó tóbi jùlọ àdìkí ni ohun tí mo fẹ́ sọ fún ọ ju pé o ṣe lọ òrèrè láyé mi ti papọ̀ jù kò sí ohun tí mo fẹ́ sọ pé o ṣe lọ àdìkí ní ẹgbàá káàmì kọjá kòtò láti sọ òrèrè bá ohun tí mo ní sọ́dọ̀ ni pé o mọ̀ ṣe wípé kí ni àní àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ọmọ mú mi wà níbi tó yẹ kí n wà láti mọ bí àwọn ògo tó ga jù bó ṣe bí lọ àyíjọ àwọn tí mo ti bí láti wá lọ o ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí nípa agbára rẹ ni o ti bẹ̀rẹ̀ mú gbogbo ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ báyìí nípa agbára àti àṣẹ rẹ àwọn ìgbésẹ̀ tó láti mọ gbé ni o ti bẹ̀rẹ̀ sí mú mi gbé àwọn ìgbésẹ̀ báyìí àyè láti mọ bí àwọn ògo tó ga tó ti bí yóò dẹ̀rẹ̀ pé tó wà jù àti wá lọ olúwa ògo ní fún ọba mọ́mọ́ sọ wípé ṣe nítorí pé ní gbogbo ọ̀nà àdìgbò di ògo àgbáyé pápátá ti gbogbo agbára àdì tó fi ń jọ́lọ́ nípa tìrẹ láti àtìlẹ́yìn rẹ òṣì ọlọ́run àdìbò bá gba ọgbẹ́ àti ẹ̀mí ó pé ayé mi iṣẹ́ mi ilé mi kò tó gbẹ ìdààmú àtìkú àti òṣì àti kankan mọ́ ògo ní fún orúkọ bàbá mi mọ́ wípé gbogbo rẹ pátá àní pẹ̀lú agbára tó fi jọ́lọ́ ni àdìbò ìsìnkú pẹ̀lú àwọn ògo tí kò dẹ̀gbẹ́ tí kò sí láka tí kò dẹ̀ tí kò tó lóyún ògo ní fún gbogbo rẹ wọ́n gba ògo òṣìṣẹ́ gba ògo òun gba ẹ̀yìn òṣìṣẹ́ gba ẹ̀yìn bẹ́ẹ̀ ni ó tún mọ gba ògo tún mọ gba ìlọ láti lẹ́rẹ̀ ìtẹ́nikẹ́ni olè pinnu ògo ẹ̀tẹ́ni kò pinnu olùwà ọmọ ṣé o títí ní mọ̀ yẹn ló mọ̀ gbogbo ọba gba ọ pé olùwà gba ẹ̀yìn títí ó ṣe bàbá ọmọ mi mọ́ mẹ́ta lọ́kan agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ta ló dàbí rẹ láyé àtọ̀run kò sí o kò sí o ayérayé bàbá o ta ló dàbí rẹ láyé àtọ̀run a kò lè rí o rárá a kò lè rí o nítorí pé a kò lè rí ẹni tó dàbí Ọlọ́run kò sì sí ẹni tó dàbí rẹ̀ a kò sì lè gbúrò rẹ̀ láláì ìdí ni mo ti dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run yẹn mo sì ń dá gbogbo yẹn padà sọ́dọ̀ Ọlọ́run yẹn fún àwọn àṣepé tó lógo tó ga tóbi tó ti ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa èyí tó sì tẹ̀síwájú láti mọ̀ ṣe ẹnì kọ̀ọ̀kan wa ìjẹ́ pé àní ẹnì kọ̀ọ̀kan wa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tá fi lè wà níbi tó yẹ ká wà láti mọ bí àwọn ògo yẹn láì sí ìdíwájú ìjìnlẹ̀ kan ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ìgbésẹ̀ tó yẹ fún láti mọ gbé ni ó ti bẹ̀rẹ̀ sí tiẹ̀ nìkan láti mọ gbé gbèsè ní tipa ti kúkù náà pé ó ti bẹ̀rẹ̀ sí mú wa ṣe rere ó ti bẹ̀rẹ̀ mú àwọn ògo lọ àní àwọn tí wọ́n ti ń lògo bọ̀ ṣáájú wa a bẹ̀rẹ̀ sí bá wọn a bẹ̀rẹ̀ sí já wọn lẹ̀ ìyẹn pé kí ni àwọn olóòní wà lẹ̀ ṣùgbọ́n kí ni a bá wọn a ṣe kí ni o a tún já wọn lẹ̀ ní orúkọ ti Jésù Kristi nígbà tí ògo Jésù Kristi mọ̀ jẹ́ tọ́lọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ bàbá yẹn fún gbogbo àwọn àṣepẹ́ àrò
tó ń ṣe ní ayé ẹnìkọ̀ọ̀kan wa èyí tí ó sì tún mọ ṣe ní ọ̀tún ní rere ní ojoojúmọ́ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí tó gbéga ju gbogbo orúkọ rẹ̀ lọ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ òtítọ́ sí ní gbogbo gbà àti pẹ̀lú agbára tó wà ní orúkọ Jésù Kristi àti ẹ̀jẹ̀ Jésù Kristi àti ayé ìtọ́rọ̀ tó wà níkàwọ́ Jésù Kristi ni láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìyìn ẹ̀kan láàrin oṣù mẹ́ẹ̀ẹ́dógún oṣù ẹ má jẹ́ ká gbàgbé a rí pé kíni mẹ́ẹ̀ẹ́dógún oṣù kíni o ti dé tán tí bá ṣe rí pé nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn ni yóò bọ̀ sí ìrántí ọjọ́ wo lọ bọ́ sí sọ pé mẹ́ẹ̀ẹ́dógún oṣù àti dé tán so ẹ jẹ́ ká palẹ̀ láti yin bàbá yẹn ẹni tó ṣe bẹbẹ nínú ayé wa pàápàá jùlọ wọn náà wò ẹni tó fún èmi àti ẹ lórí ọ̀fẹ́ láti lè mọ bí àwọn ògo tó ga jùlọ láì múni àkàkọ́ dání kì í ṣe pé nígbà tó ti jẹ́ oṣù kẹsàn-án àti nọ́nà lẹ́yìn oṣù kẹsàn-án ilẹ̀kùn ṣí nìyẹn láì àti láíláí ìwọ tó ọ̀rọ̀ mọ̀ bí ilẹ̀kùn ṣí nìyẹn láti mọ ìdọ́lọ́mọ ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ láti mọ lóyún láti mọ òdúrà àti ọ̀fẹ́ láti mọ bí àwọn kì í wá sí àwọn ọmọ lásán àwọn ọmọ ológo ìwọ tó jẹ́ pé kí ni àṣàn ni òpin dé bá gbogbo tí ń ṣe àṣàn nínú ayé rẹ̀ ìwọ tó jẹ́ pé kí ni wàhálà àbídàmú kan ní gbogbo ẹ̀ òpin dé bá nínú ayé rẹ̀ bẹ́ẹ̀ dẹni kọ̀ọ̀kan tó wá pọ̀ sínú agbára tóbi Ọlọ́run alẹ́ ní ọ̀tún lójoojúmọ́ so fún díẹ̀ yẹn ó yẹ láti kí bàbá yẹn ó yẹ láti yin bàbá yẹn fún títóbi àtàgbára rẹ̀ nítorí pé táìpé tí pípé ni èmi ò rẹ́ni tó pé láàrin wa o táìpé ní ti sàn ni èmi ò rẹ́ni tó sàn láàrin wa o táìpé ní ti èmi ò rẹ́ni tó yẹ láàrin wa ṣùgbọ́n àánú òòrùn fàtí ṣe òun fẹ́rẹ̀ ló fi ṣe tẹnì kankan wa ní rere ìdí tó fi jẹ́ pé kí ni ọ̀tọ̀ ó sì láti dá gbogbo padà sọ bàbá yẹn nítorí pé kọ̀dá wa agbára rẹ̀ dúró ó sì ń tẹ̀síwájú lóòrèdóòrè láti mọ̀ ṣe bẹbẹ nínú ayé ẹnì kankan wa bẹ́ẹ̀ ni yóò sì tún mọ̀ gbilẹ̀ yóò tún mọ̀ gbòòrò yóò sì tún mọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Pàtàkì jùlọ rẹ̀ lẹ́yìn ògo yìí tán tí a rí tí ó fàyè gbà láti mọ bí ni ìjọba ọ̀run kò gbọdọ̀ bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ètò túmọ̀ sí wípé kí ni bí Ọlọ́run ṣe fún ọ ní okun àti agbára tó fàyè gbà láti mọ bí àwọn ògo yẹn mọ̀ ṣe ṣe àwọn ògo yẹn lò ṣọ́ra gidi gan kọ́ mọ̀ ṣe ṣe àwọn ògo yẹn lò so ètò túmọ̀ sí wípé kí ni èmi àti ẹ kálukú wa láìyí rẹ̀ ibikíbi tó bá wà ọgbọ́rọ̀ ló máa fi ìṣirò bọ àwọn nǹkan tó bá ń ṣe dáradára láti rí pé gbogbo nǹkan tó ń ṣe fún ògo àṣírógo Ọlọ́run ni láti rí pé gbogbo nǹkan tó ń ṣe ọjọ́ ohun tínú Ọlọ́run tó sì wọ Ọlọ́run tọ́lọ̀ gẹ́gẹ́ fún àyè ọmọ kan sára ṣe ọ bó wà lílé ó sì lè jẹ́ ṣíṣe kì í ṣe kan tó le mọ́ ṣohun kan lẹ́yìn Ọlọ́run mọ́ ń fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ mọ̀ ń fi Ọlọ́run sílẹ̀ láti mọ̀ jẹ́ olùtò ètò fún ọ mọ̀ ń béèrè fún ọ̀tun agbára àti ní ẹ̀mí mímọ́ ìmísí ọgbà àti màtí oye rẹ̀ lójoojúmọ́ ètò tó wá dàbẹ̀rẹ̀ mọ̀ ń béèrè fún ìrìbọmi àti ìwẹ̀nu mọ́ ọ̀tun rẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ètò pé ẹ̀jẹ̀ Jésù Kristi òun ní sọ di mímọ́ òun ní rabi padà òun ní mú àwọn àìmọ́ àwọn ibi pátá àìsàn òun ní mú kóòrò ayé nìyẹn so nípa ìrìbọmi àti ìwẹ̀ mọ́ ọ̀nù ẹ̀jẹ̀ Jésù Kristi ni gbogbo tó lè mọ jẹ́ àwọn àmì kéèké táwọn yẹn tó lè mọ ṣe àbí tó lè mọ ti kó lọ́nà kàbílọ̀ mìíràn ẹ̀jẹ̀ Jésù yóò mọ̀ fọ́ dànù ní gbogbo gbà so báyìí ṣe máa ń wẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yẹn èèmọ̀ tẹ̀lómi o àwọn kan bẹ ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń wẹ̀ ṣùgbọ́n àwa kan bẹ bẹ́ẹ̀ ṣe pé àárọ̀ ọ̀sán alẹ́ lómi kan lè wẹ̀ lẹ́ẹ̀mẹwàá lójúmọ́ so bẹ́ẹ̀ náà ni ó ti ṣe pàtàkì mọ wẹ̀ inú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ kìí tẹ́ gbọ́ nímọ̀ràn kan orí omi tó ń fi wẹ̀ yẹn èyí tó mu yẹn lójoojúmọ́ mọ képe Olúwa sọ́jà ẹ̀jẹ̀ Jésù Kristi so ó sì rí pé kí ni ìgbà gbogbo nǹkan tó lè mọ mú ọkùnà nínú ìfẹ́ Ọlọ́run alààyè yóò mọ jìnnà sí ọ nítorí pé agbára Ọlọ́run àyè ọmọ ìṣẹ́nu ayé ẹ̀jẹ̀ Jésù Kristi yóò mọ ọ̀rọ̀ láti mọ jẹ́ mímọ́ àgbà gbogbo bẹ́ẹ̀ ni ẹ̀mí ìrẹ̀lẹ̀ yẹn béèrè fún lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí Sátánì fi ń gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nìyẹn ìrẹ̀lẹ̀ yẹn ní lọ́pọ̀lọpọ̀ béèrè fún tọ́ba tí ni tún béèrè fún tọ́ba tí ni béèrè fún ó ṣe pàtàkì láti ní ó sì rí wípé kí ni ìjọba ọ̀run ó dájú kò sí tàbí ṣùgbọ́n káàbọ̀ ọmọ rere yóò jẹ́ ìpín rẹ̀ káàbọ̀ ọmọ rere yóò jẹ́ ìpín mi àti èmi náà àti ẹni àti ẹ̀yin àti èmi ohun tí ó mú ẹnìkankan wá kùnà ìjọba Ọlọ́run jẹ́ kárí gbogbo ìgbà tó bá fẹ́ yọ síwájú náà kan Ọlọ́run fi àjùlọ rẹ̀ hàn lọ́nà méje yóò sàkó níwájú ẹnìkankan wa ní orúkọ ti Jésù Kristi ìwọ tó ti gba Kristi ní Olúwa àtùgbàlà rẹ ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ọgbọ́n tó wí ni ayé sì ń bẹ nílé ọ̀dàgùtàn ẹwà ògo rẹ̀ pé ọ pé máa ń bọ̀ wọlé nísinsìnyí
ẹwà ògo rẹ̀ pé ọpẹ́ máa ń bọ̀ ọjọ́ lọ tán ilẹ̀ fẹ́rẹ̀ ṣú tí a ṣe lẹ́kùn máa gbàyìn o tí yóò di pé ó ṣe ó ṣe kò sí àǹfààní mọ́ o. Gbọ́ oore ọ̀fẹ́ kìí ṣe títí lálẹ́ fún àkókò kan ni so lo àǹfààní tí oore ọ̀fẹ́ sì ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí láti ti yí padà láti gba Kristi ní Olúwa tó gbàlà ní òtítọ́ àti ní òdodo. Ìwọ tó sọ pé ó ti gba Kristi ní Olúwa tó gbàlà náà ibi tí wọ́n tó pé ó ti gba Kristi ní Olúwa tó gbàlà náà kí mọ kí ìsàlẹ̀ pé kì í ṣe nínú ẹ̀tàn nínú òtítọ́ àti òdodo ni mo ti gba Kristi ní Olúwa tó gbàlà mi àìpé bí àìṣe ń ṣe léyìí ó sì dára fún ẹnìkankan wa yóò sì mọ dára fún wa nígbà gbogbo. Ìwọ tó ti gbà ohun kan tí mo fẹ́ kọ́ mọ̀ ni pé tó bá gba Kristi ní Olúwa àti ìgbàlà rẹ̀ ọ̀run yọ̀ gidi gan nítorí pé ó ní nítorí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà àwọn ọ̀run wọ́n ń yọ̀ wọ́n ń jó wọ́n ń ṣayẹyẹ wọn náà wá wò bó ni yóò sì dára tó kámọ́ tó pé kíni nítorí tiẹ̀ pé wọ́n ronúpìwàdà wọ́n sì ń yọ̀ lọ́run bó ni yóò sì dára tó kì í ṣe pé kó ronúpìwàdà nìkan tó bá ronúpìwàdà náà kí ọ̀nà kan wá tún jẹ́ ni tó tún mọ́ ra àwọn mìíràn lọ́wọ́ láti kíni o láti ronúpìwàdà wá sínú agbógbára àti jẹ́ ìmọ́lẹ̀ okun agbára àti mísítẹ́ẹ̀nì kankan wá nílò láti lè ṣe ọlọ́yọ̀ tàfẹ́ nìkankan pátá ìjọba ọ̀run kò ní bọ́ sọ́nù wa lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti èmi àti ẹ̀yin ní gbogbo ọ̀nà ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí ẹnì kọ̀ọ̀kan wa á fi gbégbèsè lọ síbi táyọ̀ ti gbé gbà wá ju bí àyè ṣe gbà wá níbi táwa lọ́wọ́lọ́wọ́ lọ láti mọ bí àwọn ògo tó ga tó jùlọ ẹ̀ sọ wá di ògo àgbáyé ni ọ̀yà ọbẹ̀ sì ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti mi àti ẹ̀yin ibi tó yẹ ká wà gangan táwọn bẹ̀rẹ̀ sí bí àwọn ògo tó ga tó tóbi tó lè gbé tó tẹ́lẹ̀ kéde ò lè gbà mọ́ wa tẹ́lẹ̀ kéde ò lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ní pẹ̀lú agbára sílẹ̀ ní orúkọ Jésù Kristi táyà ó sì mọ gbà wá nígbà gbogbo lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù ẹ̀yà àbẹ̀rẹ̀ sí níwà níbẹ̀ báyìí àbẹ̀rẹ̀ sí níwà níbẹ̀ báyìí ẹ̀sìn wa bẹ̀rẹ̀ sí gbé wa lọ síbẹ̀ àìdẹ́ ìbímọ bẹ̀rẹ̀ sí darí wa síbẹ̀ ògo sì jẹ́ tó lọ àti bẹ̀rẹ̀ sí bí àwọn ògo yẹn ìtẹ́ pé láì àti láì àmọ̀tàn ni a sì mọ̀ta lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo títí láéláé ní gbogbo ọ̀nà àti èmi àti ẹ̀yin ọ̀yá a bẹ̀rẹ̀ sí ní bí àwọn ògo yẹn láì múra kan dání àwọn ògo yẹn wá ń pọ̀ sí ó ń gbòòrò tó bẹ̀ pé àyè kò sí láti gbà ní ojoojúmọ́ Ọlọ́run àti wọn ń wáyé tuntun fún wa láti mọ gbìn láti mọ gbìn láti mọ káyọ̀ tó mọ gbà bá ṣe àti wa lọ ẹ̀ríire wa wá ń tayọ ó lógo sí ojoojúmọ́ gbogbo ọ̀nà ògo ọ̀nà gbéga ó ṣí ọ̀là fún wa lójoojúmọ́ ilẹ̀kùn ògo lẹ́gbẹ́ ó ṣí ọ̀là fún wa lójoojúmọ́ ìrànlọ́wọ́ ògo láti gbogbo ẹnìkọ̀ọ̀kan tó wá rí gbàtà tí wa lọ nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run rẹ̀ tó sì mọ jẹ́ tọ́lọ́run nígbà gbogbo ọjọ́ gbogbo títí ayé ànípẹ̀kun ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayérayé gbogbo ògo la dá padà sọ́dọ̀ rẹ̀ ìyẹn àwa táwa níbí àti gbogbo àti wọn bọ àti wọn ò ní gun mẹ́rin àgbàrẹ bàbá gba ọpẹ́ àtìyìn ẹrù jẹjẹ gba ọpẹ́ àtìyìn olórọ̀fẹ́ gba ọpẹ́ àtìyìn àjùlọ gba ọpẹ́ àtìyìn títà ilé àmọ́ yìnyín ọ lámọ̀ gbórúkọ rẹ̀ ga fún dára sí wa nígbà gbóná ọjọ́ gbogbo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó ṣọ̀nà wa ní rere ẹ̀ṣẹ̀ wa ó bẹ̀rẹ̀ sí gbé wa lọ sí gbogbo tí ire wa wà ibi gbogbo àìbẹ̀rẹ̀ sí ní gbà wá láti mọ bí àwọn ògo tó ga tó tóbi jọ ní ọ̀tún ní rere lójoojúmọ́ àìníbikíbi tó yẹ ká wà láti pé ká tó mọ bí àwọn ògo tó tún ga jù àti wá lọ ìyá látàkókò rẹ ẹ̀mọ́ ọ̀darí wa lọ síbẹ̀ agbọ́lọ́ òmu àwà ní bẹ́ẹ̀ àyè síbẹ̀ sí ní gbà wá àyè wò tó mọ̀ dààmú ìkòrò mọ́ láti orí wa tẹ̀sí wa àdìmí wọn pátá fún ògbà tí ló gọlọ ní orúkọ ti Jésù Kristi
ọlọ́run àánú oore ọ̀fẹ́ ológojú àti jésù kristi àti ẹ̀mọ́ ya wọ́n jẹ́ agbára tó kún fẹ́ni kọ̀ọ̀kan wa láti mọ lè ṣèjọba ọ̀run láti mọ dúró rẹ̀ síwájú gbogbo láti lè mọ kà láti mọ kẹ́kọ̀ọ́ láti mọ jó láti mọ sọ̀rọ̀ nínú òfin àti ní àṣẹ rẹ̀ láti lè mọ jẹ́ ìmọ́lẹ̀ àti oore ní gbogbo ojú ayé wa ìjẹ́ pé ní ìkẹyìn káàbọ̀ ọmọ rere yóò jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa nígbà tí gbogbo ògo yóò sì mọ jẹ́ tọ́lọ́run láì àti láíláí nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ mi nípasẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìpadàbọ̀ jésù kristi yóò mọ èrè dání ìjẹ́ pé jésù yóò padà bá gbàgbọ́ láyé ní orúkọ ti jésù kristi gbogbo ògo yóò sì mọ jẹ́ tọ́lọ́run aláyé àti èmi àti nípasẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa àní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n jẹ́ tó ń gba kristi ní olúwa tó ló gbàlà ògo ní fún àlókè ọ̀run pé ìtìrí bẹ́ẹ̀ ní orúkọ ti jésù kristi olúwa wa àmín 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 ní orúkọ ti jésù kristi hallelujah méje hallelujah 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 ògo fún àlókè ọ̀run.